pàṣẹ ta ló ń ṣe wá mò ń bèrè ní tá ò fi lè dánúrò tá a fi wà lójú kan Buhari máa lọ títí kò máa lọ president alágídí Buhari máa lọ. Àkàndá alórọ̀rọ̀ lẹ́nu bíi tẹ́jọ́ wọ́n ní ní bàbá irọ́ ṣùgbọ́n tàbí ìlàrin mọ́ ẹ̀ ọ̀rọ̀ tó ṣubú ìlú ọ̀farasí ọ̀rọ̀ Buhari àtẹgbẹ́ APC ní ìyàwó gbogbo wa lórí gan ní ìyàwó gbogbo wa lórí sẹ́ẹ̀ gbogbo ẹ̀yìn tí ń sunkún Buhari for second time ní tètè yín oníbúrẹ́dì àfikún tó bá di mẹ́ta ò nẹ́nẹ́ nígbà tí ọ̀rọ̀ bá di àròkèrè yín àtòkù bọ́sibà bá fẹ́ yàgò bẹ́ẹ̀ ọmọ bẹ́ẹ̀ ní bí fún mi àìkìsí fóòsà ó ṣe é ṣe kó mẹ́bí pa olúwawo ọ̀gá má fi ẹsẹ̀ tẹ́ rẹ̀ sí ni kọ́ má ṣe gbogbo ara ni ó fi yé because bí èèyàn bá jẹ́ ẹni tó nọ́mà tí crankshaft orí ẹ̀ ò tí ì bàjẹ́ ó ní pè fún Buhari lẹ́ẹ̀kejì bàbá 76 years president tí ò lè jáde báwọn ọmọ orílẹ̀-èdè ẹ̀ sọ̀rọ̀ ọ̀pọ̀ nínú àwọn tí ń pariwo Buhari lẹ́ẹ̀kejì kì í ṣẹ̀bi wọn wọ́n ti ru ọpọlọ wọn ni wọn ò ní kankan lórí mọ́ poverty ti jẹ wọ́n ní làákàyè wọ́n ní géèmù ti há tọ́rọ́ kọ́bọ̀ lé ẹ lọ́wọ́ wọ́n ti fún ẹ lówó kó tó di pé wọ́n jáde wọ́n ṣàti mọ̀tẹ́lẹ̀ pé ìyà ń jẹ wọ́n ẹlẹ́yà ni gbogbo àwọn wọ̀nyí ṣe àwọn ìyá yín kan ní tó ń ṣẹlẹ́yà yìí o àwọn ìyá tí wọ́n ti jẹ ọjọ́ ọ̀la tí wọ́n máa yé wọ́n tẹ̀lé arúgbó lẹ́yìn wọ́n náà wá kó aṣọ òṣì gbọ́rùn wọ́n ṣẹlẹ́yà wọ́n rò pé àwọn ṣe nǹkan gidi àfi pírẹsidẹ́ǹtì yín kọ́ ló fẹ́ ṣubú yẹn ni pírẹsidẹ́ǹtì tí ò lè dá dúró ààrẹ tí wọ́n fẹ̀fẹ́ tì kọ́ mọ́ ṣubú òkè ká ló ṣubú níbẹ̀ o kílẹ̀ ní fẹ́ máa sọ wẹ̀sì pírẹsidẹ́ǹtì rẹ lóde o I have handed over the flag of honour to our presidential candidate Ogunmaja o gubernatorial candidate. Thank you. Thank you very much. I am handing over this flag of honor to our presidential candidate, of our senatorial candidate, gubernatorial candidate. Thank you very much. Thank you very much. Madam, I wish you the best of luck. Thank you very much. Nàìjíríà ẹ ti wọ wá jà ẹ ti wọ̀rọ̀ ẹ̀bí ẹ̀kún àgbọ̀gbọ̀ jẹ́ ń bọ nìyẹn wà nínú dictionary tí Buhari ti dá dictionary tiẹ̀ sí lọ́dọ̀ ní gubernatorial candidate gubernatorial lẹ́nu president giant of Africa àwọn òkúrú sì tún pàtẹ́wọ́ náà ní ọmọ ọ̀gbẹ́ ní ọmọ kú kíní yàrá pọmọ bí àgọ̀ kéde àwọn ẹni tí ìyà ń jẹ gbogbo wo bí wọ́n ṣe pọ̀ bí ewé rúmẹ̀ wọ́n kàn gbọ̀gbọ́ yẹ̀yẹ́ lásán kalẹ̀ wọn ò lè làákàyè kọ́bọ̀ torí pé wọn ò lè dánú ròlẹ̀ wọn ò yàtọ̀ sí màálù bí wọ́n bá ti fi bàbá darí wọn lọ́lẹ̀. Hello gbogbo ẹ̀yin èèyàn mi nílé lóko lẹ́yìn odi ẹ má bínú ẹ mọ̀ pé ẹ̀ẹ̀mẹ́ta la máa ń ṣe ṣó ní àárín ọ̀sẹ̀ èní òde ń ṣọjọ́ ṣó wa ó sì dọ̀la ṣùgbọ́n nítorí pé à ń gbé bàbá wa ìmáàmù Ọ̀fà bẹ́ẹ̀ ni ìmáàmù gbogbo Yorùbá à ń gbé wọn bọ̀ lọ́la a nílé combine ẹ̀ papọ̀ èmi gẹ́gẹ́ bí abiyamọ ara tèmi ò gbà á nítorí wípé àwa la dìde ta bọ́ síta ẹjọ́ ẹ bá mi ṣí ẹṣọ yìí kó kan onílé kó sọ fàlejò àlejò kó sọ fún gbogbo ènìyàn ẹ jẹ́ kó kan everybody ẹjọ́ ẹ níṣorí burúkú yes it has to stop ẹ̀yin àti èmi la lè ṣe é àwa la sọ wípé kí àwọn yúùtù wa kí wọ́n bọ́ síta kí wọ́n jà fún ìjàngbara wọ́n dẹ̀ ti bọ́ síta nìyẹn ṣùgbọ́n gbogbo ẹ̀yin púpọ̀ nínú yín tí ẹ ń pè mí lórí ọ̀rọ̀ yìí mo wà highly disappointed torí pé ẹ sọ fún mi mo ní pé kí ló dé kí ló ṣẹlẹ̀ wọ́n pa àwọn yúùtù wa dànù nítorí pé wọ́n béèrè fún ẹ̀tọ́ wọn púpọ̀ nínú yín sọ pé nítorí pé wọ́n sọ pé ìjàngbara Yorùbá di onígbà tó bá pẹ́ ní ìjàngbara Yorùbá ká tó bọ́ síta ni tí yúùtù bá dìde tó bá sọ wípé EndSARS now bó ṣe máa jẹ́ nìyẹn ibìkan nìkan ti máa bẹ̀rẹ̀ abiyamọ ayé o ẹ̀yin abiyamọ ayé ibo lẹ wà ẹ̀yin abiyamọ ayé abiyamọ bòjá gbọ̀rọ̀gbọ̀rọ̀
kí ló ṣe yín tẹ́ tutù, kí ló ṣe yín tẹ́ dákẹ́, kí ló ṣe yín tẹ́ ń wo àwọn yúùtù wa tó ń pa wọ́n lójú wa, kí ló dé ta ní kó dìde, kí wọ́n dìde kó béèrè fún ẹ̀tọ́ wọn. Ẹ̀tọ́ wọn ni wọ́n béèrè. Buhari, president of Nigeria, Nigeria president Buhari, president Buhari, why are you killing our youth? Why are you killing our youth? Why are you killing them? You have killed their future. Now you are killing them by gun again. What have we done? Kí ni àwọn youth wa ṣe fún yín? Ṣé ìṣọ̀tàn ṣílé ayé wa ni? Kò sí gbogbo orílẹ̀-èdè àgbáláyé tí mo mọ̀ pátápátá tí wọ́n ti ń ṣe protest, tí wọ́n ti ń ṣe rally, àgàgà àwọn youth wa tí nǹkan ò bá tẹ́ wọn lọ́rùn, wọ́n ní láti fi ẹ̀hónú wọn hàn wípé nǹkan báyìí àwọn ò fẹ́. Ẹ̀yin lẹ ń sọ fún wa, ó ti wá hàn sí gbogbo wa báyìí wípé irọ́ lẹ pa. Gbogbo ẹ̀yin àgbààgbà ilẹ̀ Yorùbá, gbogbo ẹ̀yin lọ́balọ́ba, gbogbo ẹ̀yin ìjòyè, alára, ajérò, ọ̀ràngún ilé ìlá, gbogbo yín ó yẹ dìde, òní pópó ti pópó, ẹlẹ́kọ̀lé ọ̀bálayáṣọ́ ó yẹ dìde, ajérò ó yẹ dìde, ẹ̀yin gbogbo abiyamọ tó wà lórí ilẹ̀ àgbáláyé, ọ̀já tẹ́ fi ń pọnmọ ibo lẹ fi sí, ṣé ẹ ti fi kọ́gi ni, ṣé ẹ ti dùnú ni, ṣé ẹ ti fi sábẹ́ bẹ́ẹ̀dì ni, kí ló dé tí gbogbo yín tutù ẹ̀yin abiyamọ ẹ jáde lẹ́ẹ̀kan ní Nàìjíríà, ẹ jáde mọ́, wọ́n ń tọ́jú yín, màjèsín ń wọlé, wọ́n ń tọ́jú yín, ìjọba Buhari wọ́n fi ìbọn pa àwọn ọmọ yín, ẹ rí nǹkan kan ṣe sí, ẹ̀yin ìyálájé, ẹ̀yin ìyálọ́jà, gbogbo yín pátápátá ẹ dákẹ́ mímímí bẹ́ẹ̀ ni pé kò sí nǹkan tó ń ṣẹlẹ̀. Ẹ̀yin yúùtù àpapọ̀ yúùtù tó wà káàkiri àgbáyé, kò sí ìlú tó wà lórílẹ̀-èdè àgbáláyé yìí tí mo mọ̀ tí kò ti sí ìran ọmọ Nàìjíríà rárá. Kí ló dé tó jẹ́ wípé UK nìkan òun ni ẹ̀yin èèyàn ti dìde ni wọ́n ti jáde táwọn yúùtù ti jáde? Kí ló ṣe Germany? Ṣé yúùtù Nàìjíríà tó wà ní Germany ẹ ti kú tán ni? Ṣé yúùtù Nàìjíríà tó wà ní France ẹ̀ sí láyé ni? Ṣé yúùtù tó wà ní yúùtù Nàìjíríà tó wà ní USA, tẹ́ ẹ wà ní Holland, tẹ́ ẹ wà ní Sweden, tẹ́ ẹ wà ní South Africa, tẹ́ ẹ wà ní Dubai, tẹ́ ẹ wà ní Libya, tẹ́ ẹ wà ní Saudi Arabia, káàkiri gbogbo àgbáyé, kí ló ṣe yín tí ẹ jáde kí ẹ fi ẹ̀hónú yín hàn, kẹ́ ẹ sọ̀pọ́ọ̀tì àwọn ìran yúùtù tó dìde, àwọn yúùtù tó dìde ní Nàìjíríà? Gbogbo yín dákẹ́ nítorí púpọ̀ nù yín ẹ ti wà ní ìlú òyìnbó, ẹ ti ròyìn bó ti tán fún yín nìyẹn, kò sí nǹkan tó kàn yín nínú nǹkan tó ń sọ, ẹ ti gbàgbé pé nǹkan tí àwọn yúùtù yìí ń jà fún, ẹ̀tọ́ ti yín náà wà lára nǹkan tó ń jà fún. Ǹjẹ́ ẹ ti rí àwọn tí wọ́n ti pa? Ẹ má jẹ́ kí ìjẹ wọn kó lọ lásán, ẹ má jẹ́ kẹ́jẹ̀ wọn kó lọ lófo, ẹ jẹ́ ká dìde. Abiyamọ ayé, ṣé ojú abẹ́ yín ti jiná ni? Mo ní ṣé ojú abẹ́ yín ti jiná ni? Ẹ ti gbàgbé ọjọ́ kan tẹ́ bí ọmọ, tẹ́ bí àwọn ọmọ wọ̀nyí, ẹsẹ̀ kan ayé, ẹsẹ̀ kan ọ̀run, ẹ ti gbàgbé? Ṣé ìtàn fi operation tán ṣiṣẹ́ abẹ fún tán fi gbé ọmọ jáde nínú yín, ṣé ojú operation yín ti jiná ni? Ṣé ojú operation yín ti jiná ni? Gbogbo abiyamọ ayé, Nàìjíríà ti dàrú, kò sí nǹkan kan mọ́ ní Nàìjíríà. CNN, we need you in Nigeria. Al Jazeera, we need you in Nigeria. Sahara Report, you are doing your job. German government, we need you in Nigeria. USA, we need you in Nigeria. President Trump, we need you. Our youth need you in Nigeria. All the presidents all over the world, please help me share this show. Oh my God Almighty. Gbogbo president ilé ayé gbogbo, ẹ bá wá dìde sí Nàìjíríà. President Buhari o àti Tinubu, wọ́n ti pa gbogbo yúùtù tán ní Nàìjíríà o. Ẹ bá mi ṣe ẹ̀ṣọ́ yẹ ní sórí burúkú. President Nàìjíríà, President Buhari, wọ́n ti pa yúùtù wa, wọ́n pa fúnṣọ̀ wọn, àwọn ọmọ yìí mú mọ́ra, wọ́n ti báyé wọn jẹ́, wọ́n ti pa wọ́n sínú, wọ́n rọ́ jẹjẹ, wọ́n ráyé wá nínú kòsíkòsí, nínú títa ríro wọ́n lọ sí ilé ìwé, wọ́n bẹ̀rẹ̀ nílé ìwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ títí dé yunifásitì, tó bá ti jáde kò síṣẹ́ fún wọn, wọ́n á máa fẹsẹ̀ gbálẹ̀ kiri, pàpà bẹ́ẹ̀ náà wọ́n sọ̀rọ̀, wọ́n rún mọ́ àtàjọ́ jíjẹ àtọjọ́ ìrí jẹ, wọ́n ṣàǹṣẹ́lẹ̀ ayé wọn bó ṣe gbà. President Buhari ẹ tún bọ́ síta, ẹni Nàìjíríà youth are lazy, ẹni wọ́n bà yín lójú jẹ́. Honorable Abike Dabiri eré wà,
ó ní àwọn yúùtù ń bá ìjọba yín lójú jẹ́ ní ìlú òyìnbó. Ẹ ti gbàgbé pé nǹkan tí àwọn yúùtù wá ń ṣe nínú òyìnbó, mo mọ̀ yí pé nǹkan tí ò dáa ní púpọ̀ ń ṣe, ṣùgbọ́n nǹkan tí wọ́n bá lọ́wọ́ àwọn president ní, nǹkan tí wọ́n bá lọ́wọ́ governor ní, nǹkan tí commissioner fi lé wọn lọ́wọ́ ní, nǹkan tí house of assembly fi fún wọn ní, nǹkan tí local government kọ́ wọn ní, nǹkan tí councillor kọ́ wọn ní, orí òkúta ẹ sá sílẹ̀ òun làwọn yúùtù wá táṣọlé o. Ẹ bá wa ṣí èso yẹ bá wa káàkiri. Ara tèmi ò gbà mọ́ o, ara tèmi ò gbà mọ́ bó ṣe pa àwọn ọ̀dọ́ mi. Mo ní ẹ gbọ́dọ̀ pa mí lọ́mọ mọ́, ẹ má pa àwọn ọ̀dọ́ mi mọ́, ẹ má pa àwọn ọ̀dọ́ mi mọ́. Ẹ láwọn ní ìjọba ọ̀run, Bíbélì sọ ó ní ẹ má ṣe pa àwọn ọmọ kékeré, ó ní ẹ má dá wọn lẹ́kọ̀ọ́, ẹ jẹ́ kó wá sọ́dọ̀ òun, ó nítorí pé àwọn ní ìjọba ọ̀run, àwọn sì ní ìjọba ayé. Ẹ̀yin Nigeria leaders, ẹ̀yin Nigeria youth, ẹ fi ń bọ̀ wá lójú. A ti wá rí gbàgbà báyìí pé yúùtù, ẹni àwọn yúùtù àwọn ní leader of tomorrow, nígbà tẹ́yìn gan tá àtọ́kù má kú yín, àmọ̀nà ọ̀run má lọ yín. Bàbá 70, bàbá 80, ẹ takú ẹ wo ìwé tó kàwé dànù kàwé dákú. Very intellectual people, very intelligent people. They have wisdom, knowledge, and understanding. They have what it takes to rule Nigeria. All what you need to do for them is to give them the chance. You are only deceiving them, telling us that we are the youth of tomorrow, we are the future of tomorrow. The future, you have eaten it already. You have taken the future away from us. You have taken our future away from us. Now you are forcing the gun on us. You have killed our youth inside. Outside now you are killing them with gun. Àti gbọ́ gbogbo ẹ̀yin ọmọ Nàìjíríà tẹ́ bá ń gbọ́ mi, abẹ́ mẹ́ ọ̀nà help me share this show. Make everybody mẹ́ ọ̀nà send them any ọ̀nà go fit send them. I take God beg ọ̀nà. There is nothing like Nigeria government anymore. Location 9 is right off. There is nothing there anymore. Ẹ wo ẹ jẹ́ kí n sọ fún yín, ẹ jẹ́ kí àdókò gbọ́kọ̀rọ̀ fún ọbẹ̀, ẹ bá mi sọ fún wọn, àwọn Boko Haram ti darapọ̀ mọ́ àwọn yúùtù tó ń ṣe protest o. Àwọn Boko Haram wọ́n ti darapọ̀ mọ́ àwọn yúùtù tó ń ṣe protest, àwọn ni wọ́n pa wọ́n, àwọn ni wọ́n pa wọ́n. Information reach mi o, wọ́n ní Boko Haram wọ́n ti wọnú yúùtù wá, wọ́n dẹ̀ ti lọ káàkiri ìletò. Bàbá mi ṣí ẹ̀ṣọ́ yẹ bá mi pé bàbá wa Ìbà Gani Adams lóògùn ọ̀fẹ́. Gbogbo ẹ̀yin tẹ́ bá lè dìde lórí ọ̀rọ̀ yìí, ẹ jọ̀ọ́ ẹ bá wa dìde, má jẹ́ kó pa yúùtù wa tán. Wọ́n ti pa wọ́n tán, ẹ̀tọ́ wọn ni wọ́n béèrè fún. Kò sí ìlú tó wà lórí àgbáńlá ayé tí àwọn yúùtù ò ti ní agbára. They are asking for their right. Tí nǹkan tí ìjọba ń ṣe tí ò bá tẹ́ wọn lọ́rùn, yúùtù ní oore ọ̀fẹ́ àti bọ́ síta, wọ́n ní oore ọ̀fẹ́ àti pariwo ipe ìkọ́tẹ̀ ẹ̀ sọ kò tẹ́ wọn lọ́rùn. Wọ́n láyọ̀ wọn àwọn SARS tẹ́ gbé jáde fún wọn kó máa ṣọ́ wọn, àwọn ni wọ́n ń pa wọ́n. Tó bá ti rí iPhone lọ́wọ́ wọn, wọ́n á ló lè ní wọ́n wá ní yahoo. Magu wà ń bẹ̀ tó kówó jẹ ẹ̀ lọ mú. Gbogbo àwọn governors tí wọ́n gbowó tó gba a lot of allocation revenue tó wà lọ́wọ́ wọn, billions upon billions lẹ́ni federal government kó sínú àkáǹtì wọn, kó fi tú state kọ̀ọ̀kan ṣe. Ìkankan nínú wọn ò rí ìkankan ṣe. Kò sí state tẹ́ máa dé tẹ́ bá lọ sẹ́kìtì, ó dàbẹ́ ni pé òkú àwọn nínú àwọn àlàyé ló ń gbé bẹ̀. Kò sí company factory ẹyọ kan tí gọ́ọ̀mẹ̀ntì dá sílẹ̀ síbẹ̀ fún àwọn tí wọ́n lọ sí school, àwọn youth wa pé tó bá dé, tó bá padà sí ìjọba orílẹ̀-èdè wọn tán, kán rí iṣẹ́ ṣe. Ebi nínú ebi, ìyà nínú ìyà. Education wá dàbí ìgbà téèyàn kàn waste ayé ẹ̀ tó waste time ẹ̀. Ẹ tún yàtọ̀ ẹni youth ẹni they are lazy kọ́ lọ wáṣẹ́. Àwọn yúùtù mi máa bọ́ síta, wọ́n máa bẹ̀rẹ̀ sí ní ṣiṣẹ́, wọ́n tún lọ kọ́ṣẹ́ lẹ́yìn ọdún méje tó ti waste nínú education ní higher institution, pẹ̀lú eléyìí tó ti waste ní kindergarten, primary school and secondary school. Àwọn ṣẹ̀ tí wọ́n á padà, wọ́n á tún lọ máa kọ́ṣẹ́ tailor, wọ́n á tún kọ́ṣẹ́ kírìmù, wọ́n á kọ́ṣẹ́ gbogbo ẹ̀ náà. Síbẹ̀síbẹ̀ ìjọba Nàìjíríà ẹni àfitán bá kúrò láyé. President Buhari àṣírí yín ti tú o. Àwọn ọmọ ìran Fúlàní wọ́n ti dé sáàrin yín, ẹ̀yin ilẹ̀ Yorùbá ẹ dìde, ẹ wò gbogbo ẹ̀yin àgbààgbà ilẹ̀ Yorùbá. Tí ẹ bá dìde, tí wọ́n bá ṣe bẹ́ẹ̀, tí wọ́n waste ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn yúùtù mi. Ìdí tí mo ṣe ń jáde láti ọjọ́ iná lélẹ́yìí o, kó má bàa pa wọ́n tán. Bẹ́ẹ̀ ni tí ẹ̀yin àgbààgbà ilẹ̀ Yorùbá tẹ́ ẹ bá dákẹ́, tẹ́ ẹ bá dìde, onílẹ̀ á dìde o. Tónílẹ̀ bá dìde, àtọba àtìyàwó ọba àtìjòyè gbogbo yín lè faragbá. Bẹ́ẹ̀ ni mo sọ fún yín, tí ẹ bá kọ̀ tẹ́lẹ̀ ní dìde, àti ọba àtìjòyè àti pírẹsidẹ́ǹtì àti
ẹ̀jẹ̀ wọn sílẹ̀ lórí protest tó ti lọ sí ọjọ́ méje yìí. Mo ní kí ẹ̀jẹ̀ wọn kó máa ké lórí gbogbo yín pátápátá. Mo ní kí ẹ̀san kó bẹ̀rẹ̀ sí ní ké lórí àwọn ọmọ yín. Mo ní kí ẹ̀san kó bẹ̀rẹ̀ sí ní ké lórí àwọn ìyàwó yín ní kankan. Àìsàn ló máa pa yín, ikú òjijì ló máa pa yín. Ẹ ti bà yé àwọn yúùtù wa jẹ́, ẹ tún ti pa wọ́n. Gbogbo ẹ̀yin yúùtù tí wọ́n tẹ ẹ̀jẹ̀ yín sílẹ̀, ẹ kú lásán. Bẹ́ẹ̀ ni o, you die as an hero. Yes, ẹ̀jẹ̀ yín kó máa ru sókè, ẹ̀jẹ̀ yín kó bẹ̀rẹ̀ sí ní bẹ̀rẹ̀ fún ẹ̀san láti orí president títí dé orí councillor. Bẹ́ẹ̀ ni ẹ̀yin ọmọ Yorùbá jígìrì lójú oorun, kí ló dé gbogbo abiyamọ ayé? Ẹ dìde, ẹ support àwọn yúùtù náà. Ẹ dìde ká ẹ support àwọn yúùtù. Ṣé kò ṣẹ̀yìn lẹ bí àwọn ọmọ wọ̀nyí? Ọjọ́ ọ̀la ti wà nìyẹn. Àwọn president Buhari APC wọ́n ti fẹ́ rún Nàìjíríà o. Tinubu olè, bàbá olè, iṣẹ́ yín ti jẹ́, oníṣẹ́ yín ti jẹ́. Ẹ ti fọwọ́sowọ́pọ̀, ẹ ti yí yúùtù, ẹ ti yí protest àwọn yúùtù, ẹ ti yí mọ́ wọn lọ́wọ́, ẹ ti ní kó máa pa wọ́n ní kankan ní méjì. Tinubu ló ní kó máa pa yín o, president ló ní kó máa pa yín o, gbogbo àwọn APC leader ló ní kó máa pa yín. Ẹ̀yin yúùtù ẹ gbúdọ̀ dìbò mọ́. Ẹ̀yin abiyamọ ó ti tó gà ní ẹ má dìbò mọ́. Olórí burúkú abiyamọ ló máa torí 10,000 naira tó máa tún jáde pọ́n fẹ́ dìbò. Àtijọ́ tẹ́ ti dìbò, kí ni kókó ẹ̀? Kò sí kókó kankan bẹ̀. Kí ló dé? Ẹ̀yin Nàìjíríà, ẹ̀yin ìran mi ló ti ẹ̀jẹ̀ mi lógún jù. Ẹ wo àwọn Fúlàní wọ́n ti wọnú ilẹ̀ Yorùbá bíbá, wọ́n ti wọbẹ̀ o. Gbogbo àwọn tó ń jáde nísìnyí, Boko Haram ti round up. Wọ́n ní information Boko Haram, wọ́n ti kó àwọn Boko Haram, wọ́n ti kó wọn wọ àárín yín, wọ́n ti yí gbogbo ilẹ̀ Nàìjíríà ká, wọ́n ti yí yín ká nílẹ̀ Yorùbá. Wọ́n ti fẹ́ máa pa yín ní méjì, mẹ́ta kó tó di pé wọ́n á bẹ̀rẹ̀ sí ní wọnú ilé yín, máa pa yín mọ́nú ilé. Ẹ tètè pariwo síta, ẹ̀yin abiyamọ ọmọ yín ti jáde. Kí lè ṣe nínú ilé? Ìyá aláta dìde, ìyá elépo dìde, ìyá ẹlẹ́fọ̀ọ́, àǹtí mi oníbùtíìkì, kí ló ń ṣe? Ìwọ tó yẹ kó o mú aṣọ kó sọ ọjà tó fi pọn mọ́ dà, ó ti jù nù. Ṣojú abẹ́ ẹ̀ ti jẹ náà ni, ṣojú ikùn ẹ̀ ti jẹ náà ni. Bó o ti ẹ̀rọ ìyẹ́ oṣù 9 gbáko, ó ti gbàgbé ọjọ́ tó bí ọmọ tó gbé kè tó rọjú pọ̀n. Ẹsẹ̀ kan ayé, ẹsẹ̀ kan ọ̀run. Ẹ mọ̀ bóyá ẹ máa ṣe abẹ́ ẹ̀ ní ṣe. Kí ló dé? Ẹ ti wá gbàgbé. Ayọ̀ ti gbàgbé òṣẹ́, ìṣẹ́ṣẹ́ yín, ìyà jẹ yín, àwọn ọmọ yín bọ́ síta. Ẹ̀kọ́ ẹ̀ sọ́pọ́ọ̀tì wọn, ẹ̀yin abiyamọ, ẹ jáde lẹ́ẹ̀kan, ẹ dá sí wọn mọ́. Ẹ wo bó ti ń pa àwọn yúùtù mi. President Buhari ò ní dá sí i. Iṣẹ́ ọwọ́ Tinubu lẹ̀ ń wò. Tinubu ló hijack youth protest o. Tinubu ni. Ẹ bá mi ṣe èso yìí. Tinubu ni o. Tinubu ni ẹ lọ mú. Tinubu ló pa yín. Ó ti gbàbọ̀dẹ̀ fún yín torí pé ó fẹ́ ṣàtẹ̀lé. Bọ́ọ̀lù lẹ́nu pírẹ́sídẹ̀ntì rẹ̀ níbi ìtàkùn. Bí òkè tó wáyé, pírẹ́sídẹ̀ntì yóò mọ̀ túmọ̀ inclusive development. Last 2 questions and briefly. Ẹ dìde abiyamọ ayé. Ẹ̀yin abiyamọ ẹ dìde. A ní ẹ dìde ẹja ẹ sọpọ́tì àwọn ọmọ. Ṣé ìjọ torí ìgbòdì kọ́mọ̀ súná fún níyà rẹ̀? Bàbá fẹ́ torí iṣu fọwọ́ jóná. Ètùkù kẹsẹ̀ ní lẹ́nu ní. Ìpè Buhari ò sí fóun ògbódò wa jẹ́. Ọ̀pẹ̀lọpẹ̀ ìkan. Dáadáa ni wáyé jogún. Tinubu arọ́wọ́ yín. Tinubu. Bàbá Tinubu ẹlẹ́wọ̀n mi kiri. Ẹlẹ́wọ̀n ni. Ẹ lè rí nípa. Ọlọ́run ò lè tẹ̀lé mi lẹ́yìn lọ́wọ́. Eléyìí ẹni sábà máa kú ló máa kú. Buhari máa lọ, etí ikú máa lọ, President alágídí. Buhari máa lọ, etí ikú máa lọ, President alágídí. Buhari máa lọ. Ọ̀rọ̀ yìí ò ní lè wọ̀. Àní ọ̀rọ̀ yìí ò ní lè wọ̀. Kò ní lè wọ̀ mọ́kàn láti sunkún ọmọ. Iná ọmọ ògbúdọ̀ jó abiyamọ ayé. Gbogbo àwọn tó ti sẹ̀mí wọn nù lórí protest yìí, ẹ̀jẹ̀ wọn ògbúdọ̀ lọ lásán. Gbogbo ẹ̀yìn abiyamọ káàkiri ìgboro. Ẹ dìde, ẹkún ọjà yìí dẹ̀sùn. Ogun ti dé sí Nàìjíríà.
kéwì káṣírí gbogbo òṣèlú gbogbo sọ́jà ń bẹ lọ́wọ́ ológun dúdú. bẹ́ẹ̀ ni iṣẹ́ ọwọ́ Tinubu ni ọba Akílódù àti Tinubu ọba Akílódù of Lagos ẹni ẹ̀ ti fẹ́ ta àwọn ọmọ Lagos ẹ̀yin ọmọ Èkó ẹ dìde gbogbo ẹ̀yin tẹ́ ń gbé lẹ́kọ̀ọ́ tá fi orí yín sọlẹ̀ síbẹ̀ ẹ dìde ọba Akílódù ẹ pa ìtàn ẹni Èkó kò sí lára ilẹ̀ Yorùbá Tinubu ti yá ìjà kí ẹ o wọ́n ní àwọn ò fẹ́ kí ilẹ̀ Lagos kọ́ farapọ̀ mọ́ àwọn ọmọ Yorùbá pé Lagos state ò kí sára ilẹ̀ Yorùbá Lagos state fẹ́ dá dúró ẹ̀yin ọmọ Èkó ẹ dìde. Gbogbo ẹni tó ṣe rere àti gbogbo èèyàn tó ṣe burúkú ìgbà àsìkò bá tó yẹ ká tú àṣírí oníkálukú fáráyé gbọ́ lológun dúdú ọmọ yànnà náà ọ̀rọ̀. Ìdí tí wọ́n fi ń pológun dúdú lọ́kọ̀ sọ́jà ọkọ̀ òṣèlú ńlọrọ̀ tó délẹ̀ yìí o. Gbogbo ẹni tí wọ́n ń pera wọn tí wọ́n ń fira wọn wé Ọbáfẹ́mi Awólọ́wọ̀ ó yẹ ká wá wò wá wọn sí tọbáfẹ́mi. Ìtàn olórí olè nínú àwọn òṣèlú lológun dúdú gbé wá bá yín ọmọ Nàìjíríà. Gbogbo ẹrù tẹ́ ẹ kó Bọ́lá Tinubu Buhari Ọ̀ṣínbàjò gbogbo ẹrù tẹ́ ẹ kó wọn sílẹ̀ o. Ìlú ń pariwo Buhari olè Ọ̀ṣínbàjò olè Bọ́lá Tinubu olè Láí Mohammed olè wọ́n fẹ́ lọ jalè ní Aso Rock no vacancy kò sáàyè Arẹ́gbẹ́ṣọlá olè Àǹbọ̀dé olè. Ẹ jẹ́ kí n bẹ̀rẹ̀ àṣírí títú lórí aṣíwájú Bọ́lá Tinubu Ahmed ọmọ olè dáńbánsá olórí gbéwìrì Jàgàbáànì tó kó gbogbo yín lẹ́rúkọ. Abímbọ́lá Tinubu lọ́jọ́ kejì oṣù kẹta ọdún 1952 sígboro Èkó nígbà tí màmá Bọ́lá Tinubu tó wá ṣiṣẹ́ alábàárù ní Ìdúmọ̀tà àti bàbá àtìyá Bọ́lá Tinubu Ìrágbìjí ni wọ́n ti wá o. Ẹ wò ó wọ́n ti fẹ́ pa wá tán wọ́n ti wọlé dé Tinubu mọ̀ sí ó ti fi ìran Yorùbá ó ti fi sacrifice fún come 2023 ẹ̀yin ìran Yorùbá ẹ dìde ìran Yorùbá ẹ dìde ẹ má jẹ́ kí Tinubu pa yín tán Tinubu ti tà yín fún ìran Fúlàní àwọn Fúlàní gọ́fúnà Jigawa state ó ní àwọn ti ṣetán láti lọ kó àwọn ọmọ ìran Fúlàní pọ̀ sí àwọn tó wà ń bẹ̀ láti fi wá àtáàkì yín ní Nàìjíríà ẹ wo ayé yín ẹ̀yin ọmọ ìran Yorùbá ẹ̀yin lẹ nílẹ̀ lórí ilẹ̀ yín lórí ogún yín wọ́n ti ń pa yín tán ẹ tún dákẹ́ ẹ̀yin abiyamọ ẹ dìde ẹ̀yin ọkùnrin ilẹ̀ Yorùbá ṣe ṣòkòtò ló wà nídìí yín wọ́n ti yọ kíní ìdí yín lọ ni ẹ̀yin ọkùnrin tẹ́ wà nílẹ̀ Yorùbá ní Nàìjíríà kí ló dé ẹ̀yin bàbá òfò bàbá ọ̀ràn bàbá òṣì ẹ kàn bímọ ní abiyagba nìyẹn kì í ṣàbíyamọ àwọn ọmọ yín bọ́ síta wọ́n ń jà fún ẹ̀tọ́ wọn ẹ̀yin bàbá ẹ dákẹ́ àárí kankan MC mo mọ̀ pé òní lè dìde wọ́n nítorí pé irinṣẹ́ Tinubu nìyẹn bẹ́ẹ̀ ni Lẹ́kan wìn ní bíbí Nàìjíríà Lẹ́kan mi èètì ẹ o ṣùgbọ́n nǹkan tó ṣẹlẹ̀ sí owó tó ń fún ẹ yẹn ẹ̀tọ́ gbogbo àwọn yúùtù bíi ti ẹni wọ́rí ìyá tí ìwọlé kan jẹ àwọn ìran ẹ̀ tí wọ́n jẹ kó o tó lè rí opportunity kó o fẹ́ ṣe bíbí Nàìjíríà ó mọ nǹkan tójú ẹ̀ rí ìgbà tó jáde tán gómìnà Ògùn state ó fún ẹ ní 5 million mo bí ẹni Lẹ́kan kó o tó lọ sípò lọ di candidate ní BBN Nàìjíríà kí ló dé tí gómìnà Abíọ́dún of Ògùn state kí ló dé tí ò invite ẹ yípa ìyá ń jẹ oúnjẹ ìran ẹ kí ló dé tí MC Olúọmọ tó wá fún ẹ ní 2.5 million oore àṣehàn oore tí ò débì kankan kí ló dé kí wọn ṣe fún ẹ lówó yẹn kó o tó di candidate bíbí Nàìjíríà ó dìgbà táyé ẹ̀yin bá ti run tán ìgbà yẹn náà wá mú owó kékeré wọn wá máa fi tu yín lójú láti lè sọ pé wọ́n support yín àkàìmọye ìran àmọye àwọn youth wa they are millions they are outside there no food no cloth no life no food shop nothing many of them are lying down in the hospital CNN we need you intervene in situation of Nigeria before it goes out of hand German government we need you Ife German government Nigeria nicht brauchen Ife unsere Kinder sind gestorben in Nigeria bei unserer Regierung bitte unsere Kinder Nigeria nicht sind schon gestorben
ṣé inú yín ni wọ́n bò yín ti jẹ́ náà ní ṣé ẹ ti gbàgbé oṣù mẹ́sàn-án tẹ́ ẹ rọ́jú àwọn ọmọ wọ̀nyí ni ṣé ẹ wò yín ìyá tẹ̀yìn àtẹ̀mí jẹ káwọn ọmọ wọn tún jẹ àwọn mọ́tàmọ wọ̀nyí tún máa bí kán tún jẹ di sẹ́mi ìyá yìí kí ló dé tí gbogbo yín gbogbo orílẹ̀-èdè pátápátá tọmọ Nàìjíríà wà kí ló dé tí gbogbo yín dákẹ́ UK nìkan ló dìde ẹ̀yin yúùtù tẹ́ wà káàkiri orílẹ̀-èdè àgbáláyé yúùtù tó wà ní UK nìkan ni wọ́n dìde ṣé UK nìkan ni Nàìjíríà yúùtù wà ní ṣé kò sí ní Germany ní ṣé kò sí ní Holland kò sí ní China ní ṣé kò sí ní Libya ní kò sí ní Dubai ní kò sí country tó wà lórí ilẹ̀ ayé tí ò ti sí yúùtù ẹ̀yin yúùtù ẹ dìde ẹ̀yin abiyamọ ayé ẹ mọ̀jà yín ẹ sàn bó bá jẹ́ pé máa rìn òhò wọ́jà kẹrin òhò fún ìjọba gọ́ọ̀mẹ̀ntì ẹ wá lọ sí ẹ lọ rìn òhò ẹ̀yin abiyamọ ẹ ṣí ọ̀yàn hàn wọ́n ẹ jẹ́ kó mọ̀ wọ́n ti pa yín lápasáyé wọ́n ti pa àwọn ọmọ wa lápasáyé ṣàánú wọ́n ti pa àwọn ọmọ wa lápasáyé ṣàánú. Bàbá Tinubu kì í sọmọ Èkó rárá wọ́n gbé gbogbo ọmọ Èkó ní Mugun ní ilé Akíka ní Ìrágbìjí nílé àwọn ọmọ olè tó pera rẹ̀ ní Jàgàbáànì ó ṣe ó dùn mí jọjọ ó dùn mí fọmọ Èkó ẹ̀yin ọmọ Èkó ẹ̀yin ọmọ ìsàlẹ̀ Èkó ẹ̀yin Highlanders ọjọ́ wọn lọ tó fẹ́ kú òlóko ẹrú àwọn ọmọ àjèjì wá láti gbónígbó wọn wá ń gbé yín ní Mugun àbọ̀mọ Èkó kọ́ ẹ̀yin ò gbé wọn ní Mugun nílùú òkè àwọn ará òkè ló tún wá ń gbé yín mọ́ra gbé yín ní Mugun ọmọ Èkó bóyá lọmọ Ìbàdàn òsì ní ìjọba lẹ́kọ̀ọ́ ọ̀rọ̀ yín sú mi àsẹ́nulẹ̀ ní lóògùn àfikọ́mọ Èkó ọmọ fẹsẹ̀ halẹ̀ kùràkùrà bí ewúrẹ́ kí wọ́n mọ fohùn sílẹ̀ aramanda kí ni irú eléyìí o wọn ò lè jọba lẹ́kọ̀ọ́ láì rí Tinubu ẹ ti rógo ọmọ Èkó wọn ò lè jẹ gómìnà láì rọ́mọ Ìrágbìjí ẹ ti kéèmọ̀ àwa ń bẹ Olúwa lọ́wọ́lọ́wọ́ bẹ̀yìn ọmọ Èkó kóríwó lè tú yín sílẹ̀ lóko ẹrú bọ́dí lọ́rùn òdù tẹ́ ẹ wà bàbá sọ pé lẹ́sìn ń bá ká ọmọ onílẹ̀ yín tí wàá di àtìkù nílẹ̀ bàbá wọn èèmọ̀ rẹ o ọmọ á. gbogbo wa tá à ń dìde fún agitation fún Yorùbá nation ẹ má jẹ́ ká dúró dìgbà táwọn yúùtù wa máa sọ pé ẹ Nàìjíríà àbí Yorùbá nation no àti dìde tó ẹ dìde support àwọn yúùtù wa gbogbo ẹ̀yin Nollywood pátápátá ààrí púpọ̀ nínú yín ẹ̀kọ́ ẹ̀ bọ́ síta bẹ́ẹ̀ ni àwọn yúùtù iná ra fún ìmú yín àwọn náà máa ń contribute owó fún yín tẹ́ ẹ bá síìkì tá a bá rí ohun àjálù burúkú kan tó bá jálu ẹ̀yin Nollywood ẹ̀yin àwọn yúùtù yìí náà máa ń dìde fún yín àwọn ni wọ́n gbé yín sórí bẹ́ẹ̀ bá wà nínú bíbí Nàìjà tẹ́ ẹ bá ṣe fíìmù tẹ́ fẹ́ lọ fi hàn ní sinimá àwọn yúùtù yìí ló wà ń bá yín níbẹ̀ àwọn náà ń pariwo yín they make you what you are today but all of you keep quiet as if you don't know what is going on in Nigeria ẹ sọ pé kò kàn yín àwọn tí ò níṣẹ́ ló bọ́ síta àtọ́yìn àyí máa kú ó ṣe obìnrin kankan ó ṣe sísítà mi God bless you ọ̀run àtúbọ̀ gbé orí ẹ̀ sókè jù bẹ́ẹ̀ lọ bẹ́ẹ̀ ni àtọ̀ Múyìwá Adémọ́lá ó ṣeun o adúpẹ́ lọ́wọ́ yín gbogbo yín ní kankan láàrin Nollywood bẹ́ẹ̀ ṣe pọ̀ tó bẹ́ẹ̀ ni ọkùnrin àtobìnrin ṣe pọ̀ ní Nollywood ẹ̀yin ìyá tó wà ní Nollywood bàbá Adébáyọ̀ Sàlámì ẹ̀ pa àwọn ọmọ yín ní Nollywood Bọ́lájí Àmúsà their president kí ló ń ṣe ọtí pa àwọn yúùtù tán nítorí pé ó ti kó gbogbo àwọn ọmọ tiẹ̀ wá sílùú òyìnbó ẹ dìde ìyá Àwẹ̀rọ dìde màmá Rẹ̀bọ dìde Jídé Babs dìde gbogbo yẹn ẹ dìde kẹtù yáyà sí gbòòrò ẹ bọ́ sí gbòòrò àwọn ọmọ junior ti wà ní àwọn protester wọ́n ti gbàgbọ́dẹ̀ fún àwọn ọmọ yúùtù àwọn ọmọ junior wọ́n ti darapọ̀ mọ́ àwọn ọmọ yúùtù àwọn ọmọ junior tí Tinubu gbé dìde ẹ bá ti fún Buhari lépè ẹ máa fún Tinubu ló tà yín o torí election 2023 Tinubu lọ́wọ́ ọkọ̀ onítọ́ bàbá fún gbogbo ilẹ̀ Yorùbá tó bá máa kọ́ yín lẹ́rù kọ́ pa yín dẹ̀nu kọ́ ṣáà ti di president 2023 nítorí àṣìṣe tó ti ṣe ṣẹ́yìn lẹ́ran kọ́ lọ ṣiṣẹ́ ni ṣẹ́mi ni mo rán ni ó ṣàfẹ́ di president kí gbogbo àṣìṣe tó ṣe nínú ayé kọ́ lè right ẹ̀ off ayé yẹn ò yọ ẹ̀yin yóò tù mí Ìyábọ̀ Òjó ó ṣe ń wo arọ́wọ́ ẹ Bímpé Akíntúndé
ilẹ̀ kílẹ̀ ibi tẹ́ bá wà ẹ má jẹ́ kó ẹ dúró dìgbà táwọn èèyàn máa sọ pé kẹ́ ṣe rálì ẹ gádà ara yín gbogbo abiyamọ pátápátá ní ìlú òyìnbó gbogbo yín lẹ́nu. àmọ́ ṣá olúwa tó tún wọn. gbogbo yín lẹ ní group gbogbo yín lẹ ní club wọ́n mọ ẹgbẹ́ púpọ̀ nínú yẹn tí kó àwọn ọmọ yín wá sí ìlú òyìnbó àwọn ọmọ yóò sí bẹ́ẹ̀ ṣùgbọ́n àwọn ọmọ ẹgbẹ́ ńkọ́ àwọn ọmọ àbúrò ńkọ́ àwọn ẹbí ńkọ́ àwọn ará ńkọ́ tó bá rẹ̀ pé máa kù ní kàn ẹ́ tó bá ti kan ẹbí ó ti kàn ẹ́ dìde gbogbo ẹ̀yin gúrùpù tẹ́ dákàkiri àgbáyé tẹ́ ti ń ṣègbè tẹ́ ti ń jíròrò ẹ bọ́ síta ẹ bọ́ síta ẹ bọ́ síta. tójú yín bẹ́ẹ̀ fọ́ ó tún wá di 1999 ó tún jẹ gómìnà lé yín lórí ọmọ yín tó jọmọ Èkó proper ọjáde ẹlẹ́dànù ìyẹn Wahab Dosùnmù ènìyàn rere tún jáde lọ́dún náà lọ́hùn-ún Fúnṣọ́ Williams ẹ̀tún lé yẹn dànù kí wọ́n tiẹ̀ tó wá bá yín pa kú pátápátá kí wọ́n tó pa Fúnṣọ́ Williams kú pátápátá korongodo ẹ̀yin ọmọ Èkó ṣé ẹ fẹ́ sọ fún wa pé ẹ̀ẹ̀mẹ́ni tó pa Fúnṣọ́ Williams létí òkun Èkó kọ́ ibà ti lé wá ní babaláwo tí wọ́n ló ń bá Tinubu ṣoògùn níyà 2001 tó fi kó gbogbo oní sínú pangolo àwọn èrè mẹ́ta tí Tinubu ní kí wọ́n ṣe sí tóògèètì lọ́nà Ìbàdàn àwo ló lè yé ọ̀gbẹ̀rì onímọ̀. bẹ́ẹ̀ni èrè mẹ́ta ni Tinubu parí iṣẹ́ yín sẹ́yìn ìran Yorùbá lẹ́kọ̀ọ́ èrè mẹ́ta tí Tinubu ní kán lọ gbé síbẹ̀ tó bẹ̀sẹ̀ rẹ fi kọrin ò lè rìndì ò lè yọ̀dẹ̀ ò lè yamúgùn lẹ́kọ̀ọ́ àwọn èrè mẹ́ta tó ṣe báyìí yẹn iṣẹ́ tí Tinubu ti parí iṣẹ́ sí nìyẹn fún ẹ̀yin ìran Yorùbá láti ta ìran yín fún ìran darandaran ẹ̀yin nìkan lẹ lè dìde ẹ̀yin nìkan lẹ lè jà fúnra yín kí ló dé tí gbogbo yín sùn ṣé wọ́n kó yín lọ́pọlọ ni tí a bá tẹ̀ ń sọ pé Odùduwà nation Yorùbá nation ṣé iye tá ìbá ní jáde fúnra ní Yorùbá nation ẹjọ́ ṣé wọ́n tún ní kẹ́ má support àwọn ọmọ yúùtù tó bọ́ síta wọ́n ní àwọn SARS ń pa wọ́n ní méje mẹ́jọ nítorí iPad nítorí iPhone ẹ ti gbàgbé pé èyí tó wọ́n ju iPad àti iPhone tó wà lọ́wọ́ àwọn ọmọ wọ̀nyí yìí àwọn yúùtù tí wọ́n torí ẹ̀ pa wọ́n bẹ́ẹ̀ ni tó wọ́n jù bẹ́ẹ̀ lọ ní 100 times ó wà lọ́wọ́ àwọn ọmọ wọn rí nǹkan ṣe sí wọ́n wá ń pa àwọn yúùtù wa wọ́n mọ̀mọ́ tí wọ́n maximum security wà bẹ́ẹ̀ ẹ̀tọ́ tí àwọn ọmọ wọn ní ó lẹ́yìn yúùtù mi ní abiyamọ bọ́síta o ìyálọ́jà bọ́síta ìyálájẹ bọ́síta afẹ́rí yín ìyálóde ẹ̀yin ọba ẹ̀yin ìjòyè ẹ̀yin gbogbo yín nílẹ̀ Yorùbá ṣé bẹ́ẹ̀ ṣe máa fọwọ́ lẹ́rán rèé tó máa pa ìran yúùtù àbí kò ń ṣe torí àwọn yúùtù náà ní gbogbo wa ṣe ń jà ní tá a bá gbọ́ Odùduwà nation àbí Yorùbá nation ṣé wúrẹ́ lẹ fẹ́ kó síbẹ̀ ni ṣàgùtàn lẹ fẹ́ kó síbẹ̀ ni àwọn ọmọ wọ̀nyí torí wọn lèmi ṣe ń jà ní ti tèmi bẹ́ẹ̀ ni nítorí àwọn yúùtù tí wọ́n ń pa yìí ẹ ò lèmi ṣe jáde wọ́n ti ń pa wọ́n torí àwọn yúùtù yìí ò lèmi ṣe ń sọ̀rọ̀ ó ní mo ṣe sọ pé nǹkan tẹ́ bá fẹ́ fi mí ṣe tọ́lọ́run bá fi àyè sílẹ̀ fún yín ni nítorí àwọn yúùtù ni mo ṣe ń sọ̀rọ̀ kò ń ṣe torí àwọn ìyá arúgbó tó jẹ́ pé ọjọ́ ti lọ lórí wa àti ìdàgbà I'm on my way to 50 I'm not my youth ṣùgbọ́n abiyamọ ni mí ìtara abiyamọ mú mi torí Ọlọ́run Nàìjíríà gọọmẹ̀ntì àti Tinubu ti fọwọ́sowọ́pọ̀ o wọ́n ní kò sí fúnṣọ̀ fún ẹ̀yin yúùtù gbogbo nǹkan tẹ́ fi lè jẹ́ fúnṣọ̀ ní Nàìjíríà Tinubu àti Buhari gọọmẹ̀ntì wọ́n ti gbà á wọ́n ti tà á wọ́n ti fi fúnṣọ̀ yín àti ìrandíran ọmọ yín ẹ̀yin yúùtù ìran mẹ́ta yín wọ́n ti fi yáwó ní China wọ́n ò lè san tán tẹ́ ẹ bá dúró ipé Nàìjíríà dá Nàìjíríà ti tán owó tó ń wọlé sílùú Nàìjíríà wọn ò fi ṣe nǹkan kan mọ́ àárín ara wọn náà ti ń pín ẹ bọ́ síta kẹ́ ẹ bèrè ikú tó pa bàbá yín lọ́wọ́ wọn Tinubu olè ìkà bàbá òfò ìkà ni ẹ́ bàbá Tinubu ìkà ni ẹ́ ó jálé onílé fìbò tiẹ̀ mọ́lẹ̀ ọlọ́mọ tiẹ̀ ó fún wọn ní maximum protection ìyàwó Tinubu Rẹ̀mílẹ́kún Tinubu ṣe bá bí yàmọ̀ nìyẹn kí ló dé ṣọ́nà òró ẹni Rẹ̀mílẹ́kún Tinubu ṣọ́nà ẹ̀ ò sẹ̀mọ́ ni ṣojú ibi tó ti gbà bímọ ó ti jìnnà ní ogun abiyamọ ẹ̀dáná ìbò lójú sí wọ́n bó ti pàwọ́ yóò tún bí Rẹ̀mílẹ́kún Tinubu abiyamọ ní ẹ bọ́ síta kó gbèjà àwọn yóò tún mí. God. Kó bá tó ó yẹ ká
tú àṣírí oníkálukú fáráyé gbọ́ lológun dúdú ọmọ yànnàná ọ̀rọ̀. ìdí tí wọ́n fi ń pológun dúdú lọ́kọ̀ sọ́jà ọkọ̀ òṣèlú ńlọrọ̀ tó délẹ̀ yìí o. gbogbo ẹni tí wọ́n ń pera wọn tí wọ́n ń fira wọn wé Ọbáfẹ́mi Awólọ́wọ̀ ó yẹ ká wá wò wá wọn sí tọbáfẹ́mi. ìtàn olórí olè nínú àwọn òṣèlú lológun dúdú gbé wá bá yín ọmọ Nàìjíríà. gbogbo ẹrù tẹ́ ẹ kó Bọ́lá Tinubu Buhari Ọ̀ṣínbàjò gbogbo ẹrù tẹ́ ẹ kó wọn sílẹ̀ o. ìlú ń pariwo Buhari olè Ọ̀ṣínbàjò olè Bọ́lá Tinubu olè Lai Mohammed olè wọ́n fẹ́ lọ jalè ní Aso Rock no vacancy kò sáàyè Arẹ́gbẹ́ṣọlá olè Àǹbọ̀dé olè. ẹ jẹ́ kí n bẹ̀rẹ̀ àṣírí títú lórí aṣíwájú Bọ́lá Tinubu Ahmed ọmọ olè dáńbánsá olórí gbéwìrì Jàgàbáànì tó kó gbogbo yín lẹ́rúkọ. Abímbọ́lá Tinubu lọ́jọ́ kejì oṣù kẹta ọdún 19. mo fẹ́ kẹ́ ẹ fi sí ara yín gbọ́ púpọ̀ nínú yín lẹ ti gbọ́ lẹ́nu Jigawa gọ́vnà ipe kò sí ibi tí ọmọ ìran darandaran bá dé wọ́n ní láti gba abẹ ni wọ́n dẹ̀ ti lọ rẹ fọ́ọ̀sì wọn wá ẹ fi sí ara yín gbọ́ ẹ fi sí ara yín gbọ́. While abstaining and bringing the Fulanis in one fold and try to arrest their traditional practice of moving from one place to the other. And that is very big and uphill task. But I think we can communicate with them more because to them they don't have borders from Cameroon to Nigeria. But that's the thing, Excellency. How do we ensure that those who will be participating in this federal government largely funded program will be Nigerians? In terms of the funding? No, in terms of the operations. You said bring in the Fulanis together. You see, the issue of misconception, I think there is a lot of mistrust and misconception with regards to the Fulani man. The Fulani man is a global or an African person. He moves from the Gambia, from Senegal, and his nationality is just a Fulani man. And as a person, I may have my relations in the Cameroon. But they are also Fulani men. I have relations because from the maternal side, I'm a Fulani man. And that is why we want to educate people. A Fulani man sees himself as a Bayelsa, as somebody coming from the Niger Delta, because he speaks the Niger Delta language, which you and I don't. And of course, we will have to just take this as part of our own heritage, something that is African, and that we cannot just close the border and say the Fulani man is just a Nigerian or this. No. In most cases, the crises are precipitated by those outside Nigeria. When there is a reprisal, it is not the Fulani man within Nigeria that causes it. It is that culture of getting revenge, which is embedded in the tradition of the Fulani man, that attracts reprisal from all over the people. If I understand, does that mean that those Fulani men who are maybe domiciled in other countries who move around, they can come into the country and this plan will accommodate them as well? Yes, that's what we want to do. But it has to be done through sensitization. Telling them you have to buy in the project, and you use the language the Qatar is up to be able to convince them away from the mistrust where the whole system of transhumance or pastoralism is criminalized. Criminalization of pastoralism is the problem that we have with this project, and it requires people with passion who understand them and who they believe in, people like us from that part of the country, to say yes, we have this. Because today there is no limit to the accusation that this and that has happened and it is a Fulani man who caused it. There is no tribe that is not that you don't have this criminality in, but certainly the way and manner we do it is really exacerbating the crisis and the problems. Will there be any form of documentation of all the people that will be, yes, we are taking that. Oh yes, that is going to give Nigeria the opportunity to really have the best in terms of documentation in the demographics. Because, as I said, a Fulani man settles anywhere he can feed his cattle. And so, if they are put in one place and they are made
to understand that this is to save them and their animals. They are exposed to the vagaries of the forest and what is going on, cattle rustling, killings and what have you, and that's why it is important for them to understand that staying in one place is good. And of course, in terms of the best practice of carrying the cows and let's stay with that security angle for a bit. Is there going to be this plan going to be a fenced and enclosure where anyone who comes in is secured, so there is no one that can just come in from anywhere else? No. It is going to be a colony, and a colony does not require fencing. You will understand the reason. You will understand the reason why people are concerned because of all the security issues that have been happening over time. So if that these forests are there anyway, if you don't occupy them and create a colony out of them, they create places for the criminals. And today, that's why you have the Sambisa forest, because it is not being utilized. But Your Excellency, much as yes, I mean... ṣé ti gbọ́ president yín wọ́n fẹ́ lọ develop Sambisa forest. President yín, Nigeria president, ó fẹ́ lọ develop Sambisa forest. Wọ́n fẹ́ develop ẹ̀, wọ́n fẹ́ jẹ́ kó wà pa, wọ́n fẹ́ jẹ́ kó wà beautiful, wọ́n fẹ́ jẹ́ kó wà nice, wọ́n fẹ́ ṣe omi, wọ́n fẹ́ ṣe iná, wọ́n fẹ́ ṣe oríṣiríṣi nǹkan síbẹ̀. Fún àwọn ìran darandaran tó wà ńbẹ̀ tí wọ́n ti pa ìran wa Hausa tọ́tọ́ ti ń bọ̀ lọ́dọ̀ wa ní South West. Ẹ̀yin gọ́tà ẹjọ́ mo nílùú state wo ni president yín ti develop ní Nàìjíríà? State wo ni Nàìjíríà ni president yín gbé owó kalẹ̀? Wọ́n ti lọ close down president yín, wọ́n ti lọ ìjọba Buhari, wọ́n ti lọ close down gbogbo àwọn refineries èyí tó wà ní Warri ní gbogbo ẹ̀. Wọ́n wá fẹ́ lọ build the overall the biggest of the biggest refinery between Niger and Nigeria. Wọ́n wá lọ run oil pipe láti Warri. Àwọn ọmọ Warri tí wọ́n lè po wọn develop ẹ̀ o, wọ́n rí school lọ, omi jẹ wọ́n yà. Tẹ́ ẹ bá lọ, tẹ́ bá gbé Warri ẹ bèrè lọ́wọ́ àwọn ọmọ wọn bẹ̀. Tá bá fẹ́ lọ pọn omi, epo ni wọ́n pọn. Gọ́ọ̀mẹ̀ntì àbádọ́ wọn síbẹ̀, kò sí better school fún wọn, kò sí better life ń bẹ̀. Wọ́n wá tún wá run pipe nǹkan wọn, property wọn, wọ́n á run ẹ̀ lọ sí Niger lọ́hùn-ún. Wọ́n ní tí àwọn darandaran tó kù tí ò bá tó, àwọn á lọ reinforce darandaran tó kù sí, wọ́n á lọ reinforce wọn wá. Ó ní voice note kan tí wọ́n jù sí mi lánàá, mo máa play voice note mo fẹ́ kẹ́ fi ti ara yín gbọ́. Ẹ̀yin gbogbo yín tẹ́ pariwo tẹ́ wá pè mí, tẹ́ sọ pé kí n pe Baba Gani Adams lógun ọ̀fẹ́, kí n pe Sunday Igboho, mo bí yín ní ṣọkùnrin ti tán ní Nàìjíríà ní. Ṣé òkú nínú àwọn alàyè lẹ́yìn ọkùnrin tó wà ní Nàìjíríà ní? Ṣé kò sí babaláwo, kò sí pásítọ̀, kò sí àfáà, kò sí gbogbo yín Nàìjíríà ní? Ṣé Ìbà Gani Adams àti Sunday Igboho nìkan lọkùnrin alàyè ní Nàìjíríà ní? Ṣáwọn nìkan ni wọ́n gbé nǹkan sí ìdí tán fi ń pè wọ́n lákùnrin ní? Ẹ̀yin ojú ọkùnrin ilẹ̀ Nàìjíríà, ẹ̀yin ojú ọkùnrin ilẹ̀ Yorùbá, ẹ dìde. Àwọn baálé ilé náà máa ń gba kúkú fún ìyàwó àtàwọn ọmọ wọn. Tó ń ṣe baálé ilé tó wà nísìnyí, ẹ̀yin baálé ilé tẹ́ ẹ wà nísìnyí, kẹ́ran má jẹlé nìyẹn. Rádaràdà lè ń bá kiri, ẹ wò bó ti ń pa àwọn ọmọ yín. Ẹ ti waste effort gbogbo àwọn abiyamọ kẹ́ẹ̀kan báwọn obìnrin sùn. Ẹ mọrú ìyà tí wọ́n ń jẹ kán tó rí oyún, kójú ó tó fọ́ọ̀mù, kórí tó fọ́ọ̀mù, kápá tó fọ́ọ̀mù, kẹ́sẹ̀ tó fọ́ọ̀mù. Irú ìnira tí obìnrin ń wà fún odidi oṣù 9. Abiyamọ mi ń ru oyún fún ọdún kan, jù bẹ́ẹ̀ lọ, àti rẹ́lẹ̀ tó rù fún ọdún 3. Ìgbà tó bá wá jìyà yìí tán, àjọ ìkúnlẹ̀ ń kọ́. Púpọ̀ nínú wọn ló jẹ́ wípé máa ń wà láyé ẹ̀mí ìyá sọnù sọ́run. Àìmọye àwọn abiyamọ ló wà lóbìnrin tó jẹ́ wípé oríṣiríṣi miscarriage ni wọ́n ti ní, ìdojúkọ burúkú, ogun burúkú náà gbé tí wọ́n nílé ọkọ torí wọn tètè rọ́mọ bí. Èyí tó bá bọ́bìnrin fún yín ẹni kò bọ́kùnrin, èyí tó bá bọ́kùnrin fún yín ẹni kò bóbìnrin. Rádaràdà lẹ́yìn ọkùnrin ń bá kiri. Ẹ wá máa pè, ẹ gbé iṣẹ́ tó yẹ kó kàn yín, iṣẹ́ titi yín, ẹ máa wá Ìbà Gani Adams kiri, ẹ máa wá Sunday Igboho kiri, kó wá bá yín rẹrù yín. Ẹrù mélòó gan ni Ìbà lè rù lórí ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí? Ẹrù mélòó lẹ fẹ́ kí Ìbà Gani Adams rù? Ṣé nítorí ó ti jẹ Ààrẹ Ọ̀nà Kakanfò? Ṣé ní Ààrẹ Ọ̀nà Kakanfò ọ̀run ni kò gbé ni? Ṣé òun nìkan ló wà ní Nàìjíríà ni? Ṣé òun nìkan ló wà ní Nàìjíríà? Òun nìkan ló wà nílẹ̀ Yorùbá ni? Ṣé kò tún sí àwọn olóyè míì ńlẹ̀?
ẹ̀yin Àgbẹ̀kọ̀yà òfò, Àgbẹ̀kọ̀yà òṣì, Àgbẹ̀kọ̀yà ọ̀ràn, ẹ̀yin olè, màdàrú, ọ̀bàyéjẹ́, ìkànnì yín, iná ọmọ máa jó yín bẹ́ẹ̀ ṣe fi iná ọmọ jó gbogbo àwọn abiyamọ tọmọ wọn kú dànù, iná ọmọ máa jó yín ní kankan torí nígbà tá à ń dìde ẹni kan má sọ̀rọ̀ kan má dá sí nísìnyí àwọn yúùtù ti bọ́ síta wọ́n ní kọ́ ẹ̀ǹdì SARS ìjọba Buhari ní kí àwọn SARS kan lọ́ọ́ máa dàbọ̀ bò wọ́n pẹ̀lú bí wọ́n ṣe ń sọ pé àwọn ò fẹ́ SARS wọn ò fẹ́ pólíìsì wàhálà tán fún wọn ti pọ̀ jù ìjọba Buhari tún ní pé kọ́nà máa yìn wọ́n bọn wọ́n tún yìn wọ́n bọn Àgbẹ̀kọ̀yà ibolẹ̀ wá o Àgbẹ̀kọ̀ Tinubu ibolẹ̀ wà ẹ̀yin olórí bàbá Afẹ́nifẹ́re bàbá mi Fáṣọ̀rántì olórí Afẹ́nifẹ́re olórí Yorùbá bàbá Akíntóyè Prọfẹsọ Akíntóyè ẹ dìde o ẹ má jẹ́ kó pa ìran wa tán ẹ má jẹ́ kó pa àwọn ọmọ yúùtù yìí tán bàbá mi Fáṣọ̀rántì bàbá mi Akíntóyè bàbá mi lóògùn ọ̀fẹ́ o ẹ̀gbọ́n mi Sunday Igboho ṣebí nítorí àwọn yúùtù ní gbogbo wa ṣe ń dìde ni ṣebí nítorí ẹ̀ ní gbogbo ẹ̀yin àfáàfáàfáà iná ọmọ òní joyin pásítọ̀ Oyèdèpọ̀ ẹ dìde pásítọ̀ Bákàrè pásítọ̀ Yakilome ẹ dìde Daddy Freeze ibolẹ̀ wà Báṣọ̀run Délé Mọ̀mọ́dù bàbá Ọkọ̀yà kò ṣe pàtí nìkan láwálé ayé wá ṣe Ọkọ̀yà family bàbá Ọkọ̀yà wálé ayé wá jẹ pàtí nìkan o àfẹ́ pàtí nìkan mọ́ àwọn yúùtù wa wọ́n ti pa wọ́n tán àmọ́ pé gbogbo yín tí mo dárúkọ maximum protection wà fáwọn ọmọ yín àwọn ọmọ kò níran bíi ti tèmi làwọn yúùtù tó wà ń gbòòrò wọn lẹ́bí àwọn ọmọ kò lẹ́bí kò lára kò lè nìyàn alọ́lọ́run ẹ̀jẹ̀ ń bẹ lọ́rùn wa àwọn ní gbogbo yín ẹ dìde Ọ̀tẹ́dọ́lá Fẹ́mi Ọ̀tẹ́dọ́lá bọ́ síta kò ṣàwọn ọmọ tiẹ̀ nìkan ló má máa ra Ferrari fún níbọ̀rá rẹ̀ Ferrari fáwọn ọmọ ìṣùgbọ́n dìde ara owó epo Nàìjíríà náà ní gbogbo ẹ̀ bẹ́ẹ̀ ni ẹ dìde níṣẹ́ ni gbogbo yín kó wọn mú ẹ kó wọn jẹ Ọ̀tẹ́dọ́lá mọ̀mọ́ ẹ pé personal protection wà fáwọn ọmọ ẹ mo láìkẹ́ torí pé onífẹ̀ẹ́ ọmọ òde ṣèkẹ́ ọmọ abiyamọ dáadáa ni ṣùgbọ́n kí tó gbà lẹ́ni abiyamọ rẹ ni ọ́ jọ̀ọ́ nítorí Ọlọ́run lọ pè wọ́n ní Nàìjíríà níbi tá ti ń gbọ́ lọ bá ìjọba gọ́ọ̀mẹ̀ntì ẹ Nàìjíríà President Buhari lọ bá wọn sọ̀rọ̀ on behalf of our youth ẹ̀yin ará Nàìjíríà ẹ̀yin ìran Yorùbá a ti sọ fún yín mo ti kékeré mo ti yányányán mo ní àwọn ìran wèrè yìí wọ́n máa wá pa yín mo ní wọ́n ti ráǹdì yín ọ̀pọ̀ ẹ̀rọ ìpẹ́rẹ́ ni mò ń ṣe abẹ́yìn òmọ̀kọ́ tó ṣẹlẹ̀ ní ẹ wo bí wọ́n ní pipeline ó burst bẹ́ẹ̀ ni kinní kan burst níbì kan kinní kan explode níbì kan kò sí nǹkan kan tó explode o bọ́ọ̀bù ni wọ́n ń jù sékòó bọ́ọ̀bù ni wọ́n ń tíráyì o ẹ wo àwọn dánadáná tó máa pa wá tán wọ́n ti wọ inú ilẹ̀ Yorùbá bàbá ẹ jẹ́ n play voice note fún yín kẹ́ lè gbọ́ ẹ fẹ́ tí ara yín gbọ́. tó ìwọ tó kọ síbẹ̀ tó ní bẹ́yẹ̀ ọ̀tá mi ṣe wèrè má bínú ìfẹ́ àwọn yúùtù mi ni ìfẹ́ ìran mi ló ṣe mí bẹ́ẹ̀ kò ń ṣẹjọ́ èmi náà má bínú o. òfìkì yẹn báyìí nísìnyí Yorùbá ò lẹ́nu bẹ́ẹ̀ mọ́ báyìí. mi ìmọ̀ bóyá ẹ mọ ìlú tó ń jẹ́ Òfìkìn mi ìmọ̀ bí tí ìlú yẹn wà nílẹ̀ Yorùbá ǹgbọ́n ní ara ilẹ̀ Yorùbá ní bóyá ní sáìdì Ọ̀yọ́ àbí Kwara mi ìmọ̀ bí tó wà ṣùgbọ́n ẹ̀yin tẹ́ bá jẹ́ àgbàgbà ẹ bá mi fi ọkàn balẹ̀ kẹ́ má bá mi lísì sí voice note yìí kẹ́ ẹ lè mọ̀ wípé for more than 20 years làwọn ìran darandaran náà ti plan nǹkan tó ń ṣẹlẹ̀ ní Nàìjíríà lénìí wọ́n ti pa wá tán wọ́n ti pa ṣúùtù wa torí kan lè jèrè ilẹ̀ wa bẹ́ẹ̀ ni gbogbo àwọn fámìlì darandaran tó wà káàkiri orílẹ̀-èdè tí wọ́n ti ń lé wọn wọ́n fẹ́ pa wá tán ìwọ̀nba tó bá kù wá wá tọ́ wá dẹrú wọ́n lọ kó gbogbo àwọn ẹbí wọn àtàrà wọn wọ́n wá take over Nàìjíríà Tinubu ló tàyè fún wọn o Tinubu ló tàyè fún wọn o kò sẹ́lòmíì o Tinubu ló tàyè fún wọn o ẹ̀yin tẹ́ ẹ bá ń gbé tẹ̀mọ ìlú tí wọ́n pè ní Ọ̀fìnkì àbí nǹkan wọ́n ní àwọn ọmọ darandaran ibẹ̀ yẹn ni wọ́n gúnlẹ̀ sí bùbá ẹ máa fi tí ara yín gbọ́. ọ̀rọ̀ òfìkì yẹn báyìí nísìnyí Yorùbá ò lẹ́nu bẹ́ẹ̀ mọ́ báyìí. kò lẹ́nu bẹ́ẹ̀ o. ó ga o. sípò àwọn aráàlú yẹn ni wọ́n talẹ̀ yẹn ni àbí àwọn lọ́balọ́ba abẹ. aláwọn àgbààgbà lú àwọn baálẹ̀ ọba òun náà fún ọlọ́ba ń bẹ̀ àwọn baálẹ̀ ẹ̀dẹ̀ ní àwọn tó láwọn sọba ẹ̀dẹ̀ ní àtàwọn sọ pé wọ́n sì dọ́ba ni wọ́n ní àwọn àsọmọgbò
bẹ́ẹ̀ ni. nísọ̀rí àwọn náà parapọ̀ ni wọ́n ta gbogbo dúkìá ọjọ́ ọmọ ni wọ́n tà pa àwọn Haúsá. ṣẹ́ẹ̀rì kí n má parọ́ nínú ẹ máa ìfẹ́ tí ara yín gbọ́ níbi tí wọ́n sọ yìí wọ́n ní rọ́ọ̀gòdù ó ṣàn bí omi ń bẹ̀ ni wọ́n ní rọ́ọ̀gòdù ni wọ́n discover ń bẹ̀ wọ́n wá kúkú jókòó pa síbẹ̀ àwọn ìran darandaran wá jókòó pa síbẹ̀ àwọn olówó Nàìjíríà wọ́n máa ń lọ bẹ̀ wọ́n á lọ gbé rọ́ọ̀gòdù wọ́n á gbé jáde wọ́n á máa ṣe yàlà wọ́n máa ṣe yòlò níbi bẹ̀ ẹ fẹ́ tí ara yín gbọ́. àwọn ọlọ́pàá ń bẹ́ẹ̀ náà àtàwọn múbà. àwọn ọlọ́pàá ní ibẹ̀ kò sáwọn múbà. so gbogbo bẹ̀yẹn nísìn gbogbo oko yẹn nísìn Haúsá ní control rẹ̀. Haúsá nù àwọn ẹ̀kọ́ pọ̀ mbẹ́. pẹ̀sẹ̀ àwọn kálọ̀ mọ́jà arógun jàmbá òní. Yorùbá wọn padà nù. tíjà bá dé. ọlọ́mọjà àríjà ni o. kó tó kan Yorùbá mẹ́ta ó ti ka Haúsá 20. Ọlọ́run sọ yìí láyà kàláfíà ní tìrọ̀nù ní tìdẹ̀ra wọ Ọlọ́run jẹ wá kẹwàá wò kẹwàá mọ̀. àwọn Haúsá ti wọnú Yorùbá gan nìyẹn o. ẹ̀ẹ̀mejì ní Bọ́lá mọ̀ bẹ̀ mọ̀nà Bọ́lá mi ti bẹ̀rẹ̀ Amẹ́ríkà yẹn ẹ̀ẹ̀mejì ló wá bẹ̀ tó lóhùn wa tó wá wá bẹ̀. ó wá kẹ́kọ̀ọ́ bá mi inú ṣọ́ọ̀bù mi náà ló sùn ó padà wá bà mí lé àwa ti wálé òun tó wá wa lóko ó sì wá ọkàn wá ni ó wá kú. Haúsá wa ti gba gbogbo ilẹ̀ Yorùbá mọ́ wa lọ́wọ́ pátá. àwa ká abilẹ̀ fún àwa ká owó à ń tọ́jà àlà àwọn ọmọ ni owó ni. tógun bá ṣẹlẹ̀ ń bẹ̀ yẹn ìlú tí èsèlú àwọn Haúsá wọ́n pa ogbó Yorùbá tó wà ń bẹ̀ pátá. bẹ́ẹ̀ mo sọ fún ọ ní lọ́rùn. wọ́n sì lọ bẹ́ẹ̀ ni wọ́n lọ. wẹ́pọ̀ wọn tó bẹ́ẹ̀ yẹn ni. kò sí ọ̀nà tí yóò gbà wọ́kọ̀ ni ọ̀nà tó gbà wọ́kọ̀ ni pọ̀ rẹpẹtẹ. síbẹ̀ yìí ò jìnnà sílẹ̀ Haúsá náà ibà wọn ṣe wọ bẹ̀. ó wà mo fi kíní. mo fi kí ó yà mí lẹ́nu náà ni. mọ́kàn mú ni. mọ́kàn mú. ó ń yà mí lẹ́nu náà ni bí wọ́n ṣe pọ̀ tó ṣe Lagos State wọ́n ń gbà wọlé ni. sọ́tẹ̀mọ́lẹ̀ Haúsá ni. mo ló ń yà mí lẹ́nu bí wọ́n ṣe pọ̀ yẹn náà ni. tó bá gbọ́ pé wọ́n rí òkúta kan lé ní tí àbí mẹ́jọ lè jáde láti ìlú wọn tí ọmọ rù wọ́n bọ́ wọ́n máa dà wọ́n bẹ̀ wì nígbà báyá lẹ́ẹ̀bà ni wọ́n mọ̀ fẹsẹ̀ ní padà wọn bá rówó tún rí kẹrun ebi ọmọ jẹun tàbá ìlú ẹlòmíì ọ̀fẹ́ lè gbà lọ́wọ́ ẹ̀ pé tó ní fún un jẹ. kò dẹ̀ sí àwọn kò sí bí àwọn OPC bí àwọn Àmọ̀tẹ́kùn tí wọ́n dálẹ̀ yẹn kò sẹ́nì. ní ìlú yìí kan mú ọ̀fìnkìn àbí ọ̀fìnkìn ìkọ̀mù ní area abẹ̀yẹn wọ́n ní àwọn Yorùbá pín níṣe ni wọ́n wà àwọn dáradára wọ́n ti take over abẹ̀yẹn àwọn ni wọ́n jẹ́ alpha and omega abẹ̀yẹn gold dẹ́pọ̀ ń bẹ̀ ní ilẹ̀ yẹn àbí kò yẹ yín báyìí wọ́n ní tí àwọn èèyàn tó wá àwọn olówó Nàìjíríà tó bá yá àyè máa dárúkọ yín ẹ̀yin ọ ní òfò ẹ̀yin ní ègbé tẹ́ bá ti lọ bẹ̀ tẹ́ lọ ń gbé góòdù tá ń gbé jáde wọ́n ní wọ́n ra oríṣiríṣi oúnjẹ bag of rice nígbà tí President Buhari ti bọ́dà yín bag of rice bag of ẹ̀wà bag of everything ni wọ́n máa ń lọ gbé fún àwọn darandaran tó ń gbé níbi ibẹ̀ àwọn Yorùbá tó wà ń bẹ̀ wọ́n ní ebi àti ìyà ló pa wọ́n ọ̀rọ̀ oúnjẹ jẹ wọ́n ní tí àwọn darandaran yẹn bá ń jẹun tí àwọn ọmọ Yorùbá bá rí wọn máa dàbẹ́ ni pé kán lọ já oúnjẹ gbà lọ́wọ́ wọn Nàìjíríà gọ́ọ̀mẹ̀ntì ò dá sí wọ́n ṣe bẹ́ẹ̀ ni pé kò sí àwọn èèyàn nílùú yẹn àwọn ìran Yorùbá ẹ̀dẹ̀ dákẹ́ ẹ̀yin ọba ilẹ̀ Yorùbá ẹ̀yin ìjòyè ẹ̀yin gbogbo yín pátápátá láláṣẹ ilẹ̀ Yorùbá ẹ̀dẹ̀ ṣe bẹ́ẹ̀ ni pé ibẹ̀ yẹn òun ṣara wa ara ilẹ̀ Yorùbá ní kí ló dé àwọn Yorùbá tó wà bẹ̀ wọ́n ní wọn ọ̀pọ̀ àwọn darandaran ti take over bẹ̀ yẹn tí wọ́n bá ní ogun ṣẹlẹ̀ lẹ́nu wọn náà pa wọ́n dànù ni kò sẹ́nibọ̀dì tó máa rí wọn bẹ́ẹ̀ lórí ilẹ̀ yẹn kò sí nǹkan míì tó ń torí ẹ̀ ṣe gbogbo ilé torí pé wọ́n ti discover gold ní èwo lẹ̀ tí ìgbọ́ nínú gbogbo nǹkan tá à ń sọ yìí èwo lẹ̀ tí ìgbọ́. kí ni wọ́n wá sí nígbà tí èsì pé bóyá wọ́n ń jà ń bẹ ibi iṣẹ́ wọn ń ṣe ń bẹ. pé kájà ẹ̀kú bóyá àwọn aṣojú security ilẹ̀ Yorùbá. lórí àwọn ọdẹ ń bẹ àwọn ọdẹ ní àwọn Yorùbá làwọn ọdẹ Fúlàní náà sì ń bẹ lára wọn bẹ́ẹ̀ wọ́n sọ fún Fúlàní ń bẹ lára wọn àwọn tó láwọn ṣe security nù
Fúlàní bẹ lára náà. wọ́n sá ti ta gbogbo góòdì ilẹ̀ Yorùbá fún ọba àwọn dúkìá tó yẹ pé ó yẹ kí àwọn Yorùbá ká lọ ní mùsùn ọ̀kẹ́ ká níbi kẹta kọ ilé ńlá kan tí security bí wọ́n ta ẹ̀tì kí wọ́n mọ wá àwọn góòdì yẹn kí wọ́n mọ lọ kó síbẹ̀ ẹ̀ wá ń ta ìṣẹ̀kẹ̀tẹ̀ bẹ́ẹ̀ ṣe ń fresh yẹn náà ni wọ́n ń tà jáde. Ọ̀kan jẹ mílíọ̀nù mẹ́wàá lánàá, ọ̀kan jẹ mẹ́fà lónìí. Wọ́n gbé kọjá ní kọ̀múnẹ̀ wọ́n gbé kọjá wọn lórí wọ́n mọ̀ wọ́n sì ń gbà tí wọ́n gbé kọjá ní àwọn bàbá òfò. Ó ga o. Wọ́n jẹ mílíọ̀nù mọ́ wọn la wọ́n gbé kọjá ní bẹ́ẹ̀ mo sọ fún. Ó ga o. Àwọn èèyàn ò fi bẹ́ẹ̀ àwọn ọmọ Yorùbá gangan tí wọ́n jẹ́ àwọn Yorùbá púpọ̀ ò fi bẹ́ẹ̀ mọ bẹ̀yẹn dáadáa. Sábà mọ̀ bẹ̀ kí ni wọ́n fẹ́ ṣe. Gbogbo àwọn Ààrẹ Ọ̀nà Kakanfò tí wọ́n bá mọ bẹ̀yẹn wọ́n á gbégbèsè lórí rẹ̀. Ṣé ẹ rí kinní yẹn? Kìí ṣiṣẹ́ tí yẹn ni wọ́n dá sí i. Orí iṣẹ́ yẹn àwọn tí sponsor wọ́n tẹ̀lé mọ́ rí mílíọ̀nù wọ́n táwọn ní òtí kọjá mílíọ̀nù. Orí rẹ́ẹ̀sì àpò rẹ́ẹ̀sì àpò ẹ̀wà jálọ̀nù òróró jálọ̀nù epo pupa ata màgí wọ́n ṣe ń gbé fún wọn lọ́sẹ̀ọ̀sẹ̀ yóò báwo ni ọmọ gbé rẹ̀ kalẹ̀. No, ipe àti gbà tí gbogbo àwọn Gani Adams yẹn bá mọ̀ nípa bẹ̀ yẹn wọ́n á gbìyànjú lórí rẹ̀ láti lé gbogbo àwọn Haúsá yẹn. No, wọ́n gbàgbẹ́ wọ́n lè gbé kánìbọ̀dì mọ́ wà ń bẹ̀ mọ́. Torí góòdì tó wà ń bẹ̀ nǹkan ìní yín ni kò sẹ́ni tó máa wá bá yín jàjà yí ẹ̀yin nìkan lẹ́ni láti dìde kẹjà fún ilẹ̀ yín once and for all. Ẹ̀bùn yín ni dúkìá yín ni ẹ̀yin lè ní àlejò ti gbà lọ́wọ́ yín wọ́n ti ráǹdì yín up gbogbo iná tó ń jó ọjà tó ń jóná tí gbogbo ẹ̀ ń jóná lọ́dọ̀ yín iṣẹ́ wọn ni Tinubu mọ̀ sí ẹ̀yin obìnrin ẹ̀yin ọkùnrin ẹ̀yin yúùtù ẹ má dìbò mọ́ ní Nàìjíríà ẹ má dá sí wọn mọ́ àní ẹ má dá sí wọn mọ́ ẹ jẹ́ ká fọwọ́sowọ́pọ̀ ẹ̀yin ìran Yorùbá ká gba ilẹ̀ wa Tinubu olè ó ti ṣetán ó ti dàárín ilẹ̀ Yorùbá rú ó wá mú orógùn sí ó wá ń rò ó ìwọ nìkan ó ti gbàgbé akọ́dá ayé àṣẹ̀dá ọ̀rọ̀ ọba tó ní ọkàn àti tó ní ẹ̀mí àti ọkàn ẹ gbogbo nǹkan tó jọ ẹ́ lójú nílé ayé asán ni ìmúlẹ̀ mọ́fọ́ níjọ́ tó bá ń lọ abẹ́rẹ́ ò lè tẹ̀lé ẹ lọ ṣé o fẹ́ ṣe dìgbà tó o máa rí ìbínú Ọlọ́run tó jẹ́ wípé orúkọ ẹ̀ á di èèwọ̀ sẹ́nu àwọn ọmọ ìran Yorùbá láti sọ tó o bá pẹ̀yìn dàtán ni kí ló dé tó ọ̀rọ̀ tọjọ́ ọ̀la tó ọ̀rọ̀ tàbíyamọ́ kí ló dé tó nífẹ̀ẹ́ àwọn ọmọ tó tinú ẹ̀ jáde tó nífẹ̀ẹ́ àwọn ọmọ ẹnìkejì rẹ̀ Tinubu ti gbàbọ̀dẹ̀ fún yín nílẹ̀ Yorùbá o ohun tí Tinubu ń fọ̀ fún fèrè ní fèrè ọba Akilolu lẹ́kọ̀ọ́ ọba Akilolu wọ́n lè sọ wípé Lagos State ò kì í ṣara ilẹ̀ Yorùbá wípé àwọn ọmọ Ẹdó ló ní ilẹ̀ Yorùbá ibo lẹ ti gbọ́ bẹ́ẹ̀ ni Sanni tún bọ́ síta Tinubu ní kí Sanni bọ́ síta o ó ní kó lọ sọ wípé àwọn ọmọ Lagos State àwọn already àti darapọ̀ mọ́ ilẹ̀ Yorùbá o àwọn fẹ́ dá dúró ní as a nation ẹ̀yin ọmọ Èkó ẹ̀dẹ̀ fọwọ́ lè ran ọmọ àtọ̀hún rí wá báyé ẹ̀yin jẹ́ kí ló dé tárù báyìí tó báyìí tẹ́ ẹ̀ lè dìde kí ló dé tẹ́ ẹ̀ bá ti ẹ̀jà fúnra yín kẹ́ ẹ̀ tí ẹ̀ fi ara yín gan ṣe sacrifice fún àwọn ọmọ tẹ́ ẹ bí ṣé ìgbésí ayé òfò ayé ìyà ayé ẹ̀sìn ayé tó ti pa yín sínú ayé ẹ ti kú sínú ayé oúnjẹ àárọ̀ ò bá tọ̀sán mu tọ̀sán ò bá talẹ́ mu ẹ̀ mọ̀ nǹkan tó ń pè ní fúrúùtù nǹkan tó jẹ́ pé ó yẹ kó máa ṣe yàfùnyàfùn fún tẹbí tará àwọn ọmọ olówó wọ̀nyí nìkan ni wọ́n ń ṣe àwọn ọmọ wọn nìkan náà máa lọ sí the best school in abroad tó bá dé abroad gan they live the best life yes lórí owó Nàìjíríà ni bọ́mọ wọn bá lọ tọ́lẹ̀tì omi tó bá máa fi flush owó Nàìjíríà ni bọ́mọ wọn bá sín tọ́ jáde síta owó Nàìjíríà ni wọ́n sín jáde ẹ̀yin wá ní ẹ̀ lè fẹ́ kú wọ́n ti pa yín sáyé ìjọba Buhari ti pa àwọn yúùtù wa sáyé ẹ má ever gbọ́ anybody tó bá tún sọ nínú ọ̀rọ̀ yìí pé the youth are the future of tomorrow ẹ bá mi lẹ̀ wọ́n lóko pa torí wọ́n ti jẹ́ future yín future ìran mẹ́ta
mẹ́ta àwọn ọmọ tẹ́ ẹ bí àtọmọ ọmọ táwọn ọmọ yín máa bí wọ́n ti jẹ́ mọ́ titi wọn wọ́n ti kó pamọ́ fáwọn ìran tí wọ́n tán ní mọ̀ wọ́n ti kó fájà ilé wọn wọ́n ti kó fún ẹran ilé wọn kò ń ṣọmọ wọn nìkan wọ́n ti kó fún ìyàwó wọn wọ́n ti fi ṣe oríṣiríṣi nǹkan wọ́n ti pa yín lápasáyé ẹ tún wá bọ́ síta ẹ̀yin yúùtù mi ẹ ń ṣe normal thing ẹ̀tọ́ yín lẹ béèrè fún kò sí ìlú tó wà lórílẹ̀‐èdè àgbáláyé tí àwọn ènìyàn ti lè jáde láti ṣe protest it is a normal thing. President Buhari ò ní ẹ̀tọ́ láti ní pé kán lọ máa yìnyín ìbọn kán máa rọ yín ìbọn torí ẹ̀ plan kúùpù ẹ̀ sọ pé fẹ́ overthrow gọ́ọ̀mẹ̀ntì ẹ̀tọ́ yín lè béèrè fún ká ẹ lè mọ̀ wípé wọ́n ti tà yín wọ́n ti ta ìran yín wọ́n wá pa yín lápasáyé wọ́n tún wá gbé ìbọn sí yín lọ́rùn wọ́n pa yín ẹ̀dẹ̀ ń wò ẹ̀yin ọba aládé tá a bá wí ẹ̀ ná bù yín tá a bá sọ ẹ̀ máa halẹ̀ mọ́ mi ẹ̀ máa ná wá mi ní o èmi kí ni mo tí ì sọ kí ni mo wí tẹ́yàn kò tí ì sọ èyí tó jù bẹ́ẹ̀ lọ ẹlẹ́yìn fi kú wára yín ẹ fi ń wáyàwó yín ẹ fi ń wọ́kọ yín ẹ fi ń wọ́mọ yín láì ṣèmi ṣé ọlọ́run mi gbà yọ̀ǹda lọ́wọ́ yín nígbà tó fẹ́ ṣẹ̀dá mi lẹ́ṣẹ̀ rò pẹ́ lè gbẹ̀mí tí ọlọ́run ò gbà yọ̀ǹda lọ́wọ́ yín fún èyíkéyìí tó bá ro kúrò mí nínú yín ẹ̀mí à lọ sí tìyàwó à tẹ̀lé tọkọ ẹ̀ à tẹ̀lé gbogbo ọmọ tó bí láyé láti ìkíní títí dé òpin àtọmọmọmọmọmọ gbogbo wọn à tẹ̀lé gbogbo iṣẹ́ tẹ̀ wá fojú ọwọ́ yín ṣe nínú ayé gbogbo tẹ̀ ibi tẹ̀ wúwo sí tẹ̀ fúyẹ́ sí gbogbo ẹ̀ á wọlẹ̀ tẹ̀ ẹ bá wá wọlẹ̀ tọ́tọ́lọ́run fàyín wú tí gbòǹgbò ẹnikẹ́ni tó bá tún dárúkọ yín òǹgọ́ àpárẹ́máyé lára ẹ̀yin ẹ gbìyànjú ẹ̀ wò onílẹ̀ ti dé sí yín lọ́rùn bẹ́ẹ̀ ni ọmọ ìpè ẹ̀ nígbà láàbọ̀ àwágò ní fún yín lódidi bẹ́ẹ̀ ni mo sọ fún yín ẹ̀yin ìka burúkú wọ̀nyí ẹ̀yin ọ̀bàyéjẹ́ òjá ní onílé fi bó tiẹ̀ mọ́lẹ̀ ṣó kọjá oúnjẹ ni ṣé ó kọjá kẹjẹ ohun gidi kẹjẹ sí ikùn yín tí ikùn yín bá ti tẹ̀jẹ́ tó yóṣó ti tán kí ló dé tẹ̀sán lé ayídẹ̀wá ìnánáná aṣọ méjì tí mo ṣe wọ̀ papọ̀ mi ìwà comfortable torí pé òtútù wà ní ẹ lè wọ aṣọ native ká ẹ tún wọ english pàápàá at the same time ó ti bọ́ sí wèrè kí lẹ wá sáré ayé fún tẹ ìgbàgbé ọ̀run bó bá ṣe wù kẹ́ pẹ́ láyé tó ẹ pẹ́ lọ́run jù bẹ́ẹ̀ lọ bẹ́ẹ̀ ni ìdájọ́ ń bọ̀ lórí yín ní nàìjíríà yín ọ̀bàyéjẹ́ ọjọ́ ẹ̀sìn yín ti ṣe tó ti ṣú bẹ́ẹ̀ ni èmi kàn ṣe eléyìí ni láti pe àkíyèsí gbogbo ẹ̀yin ọmọ yorùbá ẹ má ṣàṣùpárà o ẹ̀yin ọkùnrin tẹ́ ẹ̀ ń dúró de bá Gani Adams kó wá gbébọn kó wá máa ṣọ́ yín lẹ́nu ọ̀nà lẹ́yìn ẹ̀yin ọkùnrin tẹ́ ẹ̀ ń dúró de Sunday Ìgbòho kó wá òun àtàwọn ọmọ ogun ẹ̀ kan wá ráǹdì ilé yín ọkàn máa ṣọ́ yín àánú yín ò ṣe mímọ́ torí pé ọkùnrin yágayàga ọkùnrin rédèrèdè ọkùnrin bíi kẹ́ran má jẹ́lé ṣáni púpọ̀ nínú yín ẹ ní tìjú púpọ̀ ẹ̀yin ọkùnrin ilẹ̀ Yorùbá ẹ ní tìjú àpò ìrònú yín ti bọ́dọ̀ lọ ọkùnrin bíi titi yín ni Sunday Ìgbòho bó ṣe bí náà ṣe bí yín Sunday Ìgbòho rìn ó yákùn ìrìn ẹsẹ̀ ó sọra ẹ̀dá kíkanjú bó ṣe wà yẹn ni bẹ́ẹ̀ ni Ìbà Gani Adams bó ṣe bí ẹ̀yin ọkùnrin náà ṣe bí Ìbà Gani Adams bẹ́ẹ̀ ni mo sọ fún yín bí wọ́n ṣe bí Ìbà Gani Adams náà ṣe bí yín Ìbà Gani Adams náà wákùnrin ẹsẹ̀ ló ṣe dé ibi tó dé lénìí kí ló dé tí gbogbo yín wá sọ Ìbà Gani Adams àti Sunday Ìgbòho tẹ̀sán wá dọ́lọ́run yín tó bá ní he lásán Ìbà Gani Adams o tó bá ní ha lásán Sunday Ìgbòho kí ló ṣe yín náà ṣọ́ọ́ ti gbá ṣoko tó ń di yín ni ẹ̀yin dẹ̀rẹ̀ mọ̀jú ká má ṣe ṣọ́kí kiri tẹ́ ẹ bá ẹ̀yin Yorùbá lẹ bímọ jù láyé kó ìgbà kan náà sọ pé àwọn ọmọ Yíbò tí yín gan worst Yorùbá bímọ sí south abímọ sí west abímọ sí east abímọ sí north àwọn ọmọ tẹ wá bí káàkiri púpọ̀ nù yín náà bàbá ọmọ lẹ jẹ́ mọ báwọn ìyá wọn ṣe tọ́jú àwọn ọmọ wọn púpọ̀ nù yín kan ẹkùn bímọ káàkiri ni báwọn ọmọ wọn ṣe ń jẹun mọ́ bọ́ ṣe ń wọṣọ mọ́ bọ́ ṣe ń lọ lé ìwé púpọ̀ nù yín tẹpẹrẹ yín lọ́kùnrin mọ́ òṣì lẹ́ ń bá kiri ilẹ̀ ìyà lẹ́ ń bá kiri àfi kán máa ṣe pátí kẹ́ mú fìlà orí burúkú kẹ́ máa lọ kẹ́lẹ́ fẹ́ gbọ́wọ́ owó tẹ́ ẹ lè fún ìyàwó àtọmọ yín nínú ilé wá lọ síwájú máyégún Ọ̀yọ́ lọ máa náwó bẹ̀ kán lè máa kì yín oríkì ọ̀ràn oríkì òfò olè ní yín aṣẹ́wó ni yín àpòrònú yín ti bọ́dọ̀ lọ ọ̀lẹ ni yín láyé àtijọ́ ìran ọkùnrin máa ń dìde fún ìyàwó àtàwọn ọmọ ẹ̀ ó rẹ́dì láti fi ẹ̀mí ẹ̀ sílẹ̀ fún ìyàwó àtàwọn ọmọ yípe tóun bá tiẹ̀ jagunjagun tóun protect ìyàwó àtọmọ òun tóun bá wà bábẹ̀ lọ at least ìyàwó òun wà láyé àtọ́jú àwọn ọmọ yẹn ṣùgbọ́n ẹ̀yin gan lẹ wá sá sẹ́yìn ẹ lọ sá sí ẹ̀yìn ọmọ inú yín ti jẹ ìfun yín ti rà inú yín ti jà.
gbìbà lórí social media o láyé ìsìn wọ́n pọ̀ ju obìnrin lọ àgàgà wọn tó wà nílùú òyìnbó argument orí burúkú ìjà òfò wọ́n fẹ́ ṣe leader group wọn ṣe leader group ní orí burúkú tí púpọ̀ ní wọ́n bá kiri èyí tí òjàjà leader á máa ráhùn kiri báwọn ẹgbẹ́ bá ń gbé sókè á máa gbé wálẹ̀ bọ́pẹ́ lòmíì púpọ̀ nínú wọn ní Germany bẹ́ẹ̀ bá sọ fún wọn ẹ jẹ́ fọwọ́sowọ́pọ̀ ẹja ṣe nọ́mà wọn á máa ṣe bẹ́ẹ̀ wọ́n máa bá yín sọ̀rọ̀ bẹ́ẹ̀ nípò lówó kan tẹ̀ ń gbà bẹ́ẹ̀ mo ti pẹ́ tí mo ti ń sọ títí dìsí mo tún sọ ìwọ tó bá lọ gbé mi dìde mo ní kó má bò mí tó o bá lọ bò mí Ọlọ́run ò ní bù ẹ́ àṣírí ẹ̀ máa tú tó o bá bọ́ síta kó wá sọ pé ìwọ ló gbé mi dìde kò sẹ́ni tó gbé mi dìde ìtara abiyamọ ló gbé mi dìde àánú àwọn yúùtù yìí gangan ló ṣe mí tó mú mi lára tí mo ṣe dìde kò sí nǹkan míì wá wí wọ́n ti fún lówó ni wọ́n ti gbówó fún owó orí burúkú wọlé tí ẹ̀ ń gbé kiri ṣé rò pé gbogbo wa lówó jà lábẹ́ ayé wa èmi ti fi ayé àti ọ̀run mi jẹ Olúwa ọba tó ní ayé àti ọ̀run ohun ayé asán ni ilé kíkọ́ asán ni lọ́dọ̀ tèmi owó níní bẹ́ẹ̀ ni má jẹ́ ráhùn má jẹ́ wàkísà má jẹ́ jìyà láyé mi tọmọtọmọ tẹ̀rántẹ̀rán ṣùgbọ́n gbogbo nǹkan tó jọ yín lójú yẹn is rubbish and nonsense lọ́dọ̀ ti tèmi àwọn ìran mi àti àwọn yúùtù ọjọ́ ọ̀la yìí àwọn ni ó ta mi lára bẹ́ẹ̀ ni ẹ̀jẹ̀ àwọn ilé ìtẹ̀tìpa ó ń ké tọ̀tọ̀tọ̀tọ̀ ẹ tún wá ń pa sí ẹ̀yin ọkùnrin ẹjẹ́ dìde ẹ dìde ẹ̀yin lẹ lọ patí jù lábúrọ̀dù bẹ́ẹ̀ bá ti ń lọ patí púpọ̀ nù yín ayé yín ti sọ bàjẹ́ ẹ lè níyàwó ńlé mọ́ àti báyàwó gbé púpọ̀ nínú yín ó ti dènera nítorí ẹ̀mí lè tẹ́ fẹ́ bẹ́ẹ̀ bá fẹ́ yẹ́lò lẹ́ni ẹ fẹ́ black lọ́la tẹ́ bá fẹ́ lè tó slim lẹ́ni ẹ lè lè tó yọ̀dí lẹ fẹ́ lọ́la rádaràdà orí burúkú lẹ̀ ń bá kiri àfi ká máa rí yín káàkiri ní afro shop nílùú òyìnbó ká ẹ péjọ ká ẹ máa tójọ́ àbòsí la rí yín sí ẹjọ́ ẹlẹ́jọ́ la yín sí ẹ̀yin lẹ máa réyàn tọkọ àtìyàwó ń jà ẹ̀yin lẹ máa rélè tó lóyún tí ò tètè bímọ ìbànújẹ́ lẹ̀ ń bá kiri ní tìjú ayé yín ti bàjẹ́ ayé yín tó bàjẹ́ ẹ tún lajú kalẹ̀ eléyìí tó yẹ kẹ́ bọ́ síta kẹ́ lọ protect àwọn ọmọ tẹbí ẹjọ́ orí burúkú yẹn náà lẹ ṣì ń tò kiri ẹjọ́ tí ò ní bá yín wáyé lọ́jọ́ mi ẹjọ́ òfò ẹjọ́ ìyà ẹjọ́ ẹ̀sín ẹ bọ́ síta gbogbo yín ẹ bọ́ síta káàkiri àgbáláyé ní US ẹ bọ́ síta ní Germany ẹ bọ́ síta Holland France gbogbo yín ẹ bọ́ síta ẹ parúgbó ẹ fi orúkọ Tinubu sẹ́nu èmi ò ní kankan tí Tinubu ṣe fún mi pẹ́sìn ṣùgbọ́n lábẹ́ ó ń pa ìran mi nítorí àwọn ọmọ ti ẹnìkan ó mú gbogbo ogun ilé ayé òkojọ oko fún ìyàwó àtọmọmọmọ tó ò ní rí láíláí ṣé àwọn ọmọ ti ẹnìkan ni wọ́n gbọ́dọ̀ ṣe rere láyé ni ẹ̀yin ọkùnrin dẹ̀ lajú kalẹ̀ ẹ ti yọjọjù ẹ ti yọlẹ́jù ẹ̀kan bímọ ní abímọ máa wò ní púpọ̀ nínú yín kò ṣe gbogbo yín o but maybe 20% nínú yín ló normal tó ṣe normal 80% nínú yín abímọ máa wò ní yín púpọ̀ nínú yín gan bímọ títí ní òyìnbó mọ iye ọmọ tẹbí torí owó tẹ̀ ń gbà lórí wọn ayé yín ti run ayé yín ti bàjẹ́ ọjọ́ ọ̀la yín ti jóná ọjọ́ ọ̀la yín ló ń jóná lọ yẹn o àwọn ọmọ yín púpọ̀ yìí sẹ́yìn wò mí ẹ ní ọmọ sí Nàìjíríà o ó wà lára àwọn yúùtù yẹn tẹ́ ẹ̀ fowó skul ránṣẹ́ sí ẹ ń sanwó ilé wọn ẹ fọ aṣọ ránṣẹ́ sí wọn ẹ gba iPhone ẹ fi ránṣẹ́ sí wọn ẹ wá mú ẹ ti mọ̀ ẹ pọ̀ ọjọ́ ọ̀la wọn ní ọjọ́ ọ̀la mọ́ àbí ẹ̀yin tẹ̀dẹ̀ ti rí àyè láti kó gbogbo ọmọ yín wá sílùú òyìnbó ṣọ́ọ́sẹ́ pé àwọn ilé tó wà Nàìjíríà wọn kì í ṣènìyàn ẹ̀jẹ̀ ló wà lọ́rùn wọn torí pé gbogbo wa kọ́ la máa wá sí ìlú òyìnbó ẹ̀yin náà ti wà nílùú òyìnbó ẹ ti rí tán kò sí nǹkan tó níhùn bẹ́ẹ̀ ìlú òyìnbó ò kì í ṣe heaven Nigerians ìlú òyìnbó ò kì í ṣe heaven bí orílẹ̀-èdè Nàìjíríà ṣe rí nílùú òyìnbó ṣe rí ọwọ́ ló tún ṣe. ọwọ́ ló tún ṣe òpópó mẹ́ka mọ́ roro ọwọ́ ló ń ṣe ọwọ́ ló jẹ́ kó mọ́ roro ìlú òyìnbó tí gbogbo wa sáwọ́ àwọn ènìyàn bíi tiwa ló build ẹ̀ let us join hands together and build our nation what am I talking about? I'm talking about Yorùbá nation àsìkò tí tó fún ẹ̀yin ọmọ Yorùbá ìran aládé ẹ̀yin ọmọ ìran olówó ìran ọmọ lọ́lá mo ní pé àjẹbí ni bẹ́ẹ̀ ni àdàmọ́ yín ni òkìkí àdàmọ́ yín ni ọlá àdàmọ́ yín ni akèrè ọmọ bàkà má rí dàsákè rẹ̀ olóṣè jẹ́ pé kò sí ibi tí ìran ọmọ Yorùbá máa dé nílé ayé wọ́n máa rí dàsákè ọmọ aládé lára yín kò yé yín ni ẹ dẹ̀ fẹ́ jẹ́ kí orí adé ẹ fẹ́ fi orí adé ẹ fẹ́ fi gún gbàgede ẹ fẹ́ fi orí adé ẹ fẹ́ fi polẹ̀ kí ló dé tẹ́ ẹ̀ mọ̀ wọn ara yín ẹ̀yin ìran jagunjagun ẹ̀yin ìran ọmọ alágbára ẹ ti wá dìran ojo ẹ ti dìran ojo kalẹ̀ ẹ̀yin ọkùnrin tẹ́ bá tún pè mí pé kí n bá yín pé Ìbà Gani Adams máa fún yín lépè tẹ́ ẹ bá tún pè mí kí n bá yín pé Sunday Igboho máa ṣépè fún yín ìwọ́gọ̀ ṣe become Ìbà
Ìbà Gani Adams the second. Ìwọ náà dìde kó di Sunday Igboho the second. Àbíkẹ́ nínú yín nínú ìdílé tí púpọ̀ nínú yín ti jáde ilé alágbára nìyín. Ìmí púpọ̀ nínú yín àbímọ ògo ni, àbímọ agbára ni. Ẹlòmíì nínú yín àṣẹ bẹ̀lẹ́nu ẹ̀. Agbára àìlè dojúkọ àbímọ ẹlòmíì. Wọ́n ti rú ẹlòmíì láti inú ẹ̀jẹ̀ sínú ẹ̀jẹ̀ ni. Ẹni kìíní lára ṣùgbọ́n ìbẹ̀rù bojo ti bayé yín jẹ́. Ẹ bọ́ síta. Ẹ bọ́ síta, ẹ má jẹ́ kó pa ìran mi mọ́. Ẹ má jẹ́ ọ̀pọ̀ àwọn yúùtù ìmọ̀ ti tó gẹ̀. Ṣé àánú ò ṣe yín ni? Ṣé ẹ̀yin abiyamọ ayé kò sun yín ni kò rẹ̀ yín ni? Ìjọ wo la fẹ́ ṣe léyìí dì? Ìjọ wo? Mo rò wípé àsìkò ti tó. Nísìnyí gbogbo ẹ̀yin Yorùbá agitation, gbogbo wa pátápátá agitator, ẹ jẹ́ ká fọwọ́sowọ́pọ̀. Àsìkò another rally ti dé. Mo máa ṣí ojú òpó lẹ̀ fún 10 minutes. Tẹ́ bá lè pẹ̀lẹ́ ìgbà níṣẹ́ lẹ́wọ́ sí pé ká tún ṣe rally mi láti support àwọn youth wa. Ẹ jọ̀ọ́ mo bẹ̀ yín ni, ṣé ẹ ti ṣe tán? Ẹ̀yin tẹ́ bá fẹ́ contribute níṣẹ́jú pé ẹ lè pè wọlé. Ṣé ká ṣe tán láti ṣe rally mi? Ǹjẹ́ ẹ ti ṣe tán láti ṣe rally mi? Ṣé ká ṣe rally mi? Àgbùdọ̀ jẹ́ kó tutù. Ẹ̀yin ọmọ ìran Oòduà tá ń jà fún Odùduwà nation. Orí social media ti tutù. Ẹ ti dákẹ́. Ṣé ó ti yá sùn yín nìyẹn? Nígbà tí ìrìn àjò tá à ń sọ yóò tiẹ̀ tí bẹ̀rẹ̀. Mo ní ẹ má lísì sí ẹnikẹ́ni tó bá sọ fún yín pé ẹ lè gba Odùduwà nation bẹ́ẹ̀ lè gba Yorùbá nation. Ó ti ṣeé ṣe àti ṣe iṣẹ́ ti ń lọ lábẹ́. Ẹ̀yin náà ní láti ṣe ti yín. Ẹni tó ń ṣe tiẹ̀ lábẹ́ ọ̀hún kọ́ ni ká ẹ máa dúró dè kó wá ṣe ní gbangba. Ìwọ̀nba tó o bá lè ṣe ní títì ẹ̀ ìwọ náà kó ipa tiẹ̀ ń bẹ̀. Hello. Hello. Hello láti Nàìjíríà. Hello. Hello, ẹ bá wa dá ṣètò níṣẹ́jú méjì péré. Hello, adúgbò. Okay, orúkọ tèmi. Ẹ kú ètò àgbádùn yín o. Èmi fọwọ́ sí o. Mo fọwọ́ sí ká ṣe another rally very soon. Anytime tẹ́ bá fi sí àwa ní support yín, a máa ṣe rally anytime. Àti pé báwo ni a ṣe fẹ́ sọ fún gbogbo àwọn tí ó kù, àwọn religious leaders, báwo ni wọ́n ṣe fẹ́ support? Kò sẹ́ni tó sọ̀rọ̀ ń pa ẹ̀ mú. Àwọn ọlọ́pàá lè arrest àwọn nǹkan tó ṣe wọ́n ni ẹ bá wa bá wọn sọ̀rọ̀. Ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run ẹ ṣẹ́gun ẹ máa àwa pẹ̀lú ẹ máa bẹ́tò lọ. Ẹ ṣeun. Nígbà táwọn pásítọ̀ bá sọ yí pé ẹ̀rù ń bà wọ́n láti sòtítọ́, láti jà fún àwọn tí wọ́n píríṣì fún torí pé kí gọ́ọ̀mẹ̀ntì máa wá ti ṣọ́ọ̀ṣì yín, ìwọ̀nba owó tẹ́tí méèkì ẹ̀yin pásítọ̀ Nàìjíríà ṣé kò tó yín tẹ́tí máa fi kú ni? Kí lẹ ti ẹ̀ bá kiri torí owó? Ẹ̀yin ò lè gbà kí gọ́ọ̀mẹ̀ntì kan wá ti ṣọ́ọ̀ṣì yín, ṣùgbọ́n èyí lè gbà pé kí wọ́n máa pa àwọn ọmọ ọlọ́mọ torí pé wọn ò ní dọ́dọ̀ àwọn ọmọ tiyín àbí? Kí wá ní religion tẹ́ practice? Kí ni religion nígbà tí ò bá sí ìfẹ́? Jésù Kristi tí gbogbo wa pariwo lé lónìí bàbá wa lọ́run, ó wá sáyé ó wá kú fún àwa ọmọ títí ẹ̀. Kí ló dé tó bá jẹ́ pé ṣọ́ọ̀ṣì nìkan náà máa ti tẹ́yìn ò lè fi ṣọ́ọ̀ṣì sílẹ̀? Kí nǹkan tó ṣeé ṣe tó bá yẹ kó ṣeé ṣe kí ló dé? Ẹ̀yin tẹ́ bá fẹ́ ká ṣe rálì míì ní ìṣẹ́jú méjì ẹ lè pè wọlé kẹ́ bá wa dá sétò yìí. Kí ni nǹkan tẹ́ fẹ́ ká ṣe? Kí lẹ fẹ́ ká ṣe? Ẹ̀yin àtẹ̀mí àgbùdọ̀ lajú sílẹ̀ báyìí ká máa dúró pé ká fọwọ́sowọ́pọ̀ ká káwọ́rọ̀ báyìí ká nítorí pé Ìbà Gani Adams ti wà ń bẹ̀ kíní kan ti wà ń bẹ̀ ìwọ náà nípa tó máa kó. Hello. Hello. Hello ma. Ẹ jọ̀ọ́ ẹ bá wa sọ̀rọ̀ ọ̀rọ̀ tó wà nílẹ̀ kò fa slow ẹ bá wa sọ̀rọ̀ ní kíákíá ẹ jọ̀ọ́. Yeah. Kò sí nǹkan tá à ń dúró dè ju pé ká tún ṣe rally lọ. Ó ti yín because a lè fold hands ká máa wòran. So the best thing náà ni wípé ká tún ṣe another rally so that gbogbo àgbáyé wọ́n lè gbóhùn wa.
You are welcome, sir. God bless you. Hello. Hello, ma. Ẹ kálẹ́. Ẹ kú ètò, ma. Yes, sir. Hello. Ẹ máa sọ̀rọ̀ yín, à ń gbọ́ yín. Gbogbo ọ̀rọ̀ tẹ́ ń sọ yìí inú mi dùn sí. Nípa ti rálì yẹn, a ní láti ṣe rálì lóòótọ́. But ṣé mo nǹkan tí mo fẹ́ sọ gan lórí tàwọn ọba yẹn? Àwọn ọba yẹn ni pọ́blẹ́mù wa. Mo ń tẹnumọ́ ẹ má sọ̀rọ̀ ọba, ẹ má ti mẹ́nu lọ sọ̀rọ̀ ọba, ọ̀rọ̀ ọba kọ́ ló lè tó bá wù wọ́n kọ́ dá sí, tó bá wù kọ́ má dá sí, ọ̀rọ̀ ọba kọ́ ló ṣẹlẹ̀. Ẹ sọ̀rọ̀ kí ni ká ṣe? Àwọn ọba ẹ̀sẹ̀ la máa fà lẹ́sẹ̀sẹ̀ tó máa káǹtì fún àwọn náà fi ṣe olórí wa. Àwọn náà nǹkan tó jọba lé lórí nìyẹn. Ṣé nǹkan tó nílé? Ẹ lè sọ kọ́ nípa tẹ́ǹsì báyìí tí àtẹ́tọ̀ ní bá pa ṣẹ́ ẹ̀yìn lè pa. Ṣé nǹkan tó ní bá ní pé kí Yorùbá ṣe ṣe ẹ̀yìn lè ní kó tó ṣe fún adá yín lóhùn. Àwọn ọba ẹni ká fà lẹ́sẹ̀sẹ̀, a ní láti fà wọ́n lẹ́sẹ̀sẹ̀. Gbogbo àwọn ọba ilẹ̀ Yorùbá ní láti fà wọ́n lẹ́sẹ̀, wọn ò wúlò, wọn ò rẹ́dì rárá, wọn ò wúlò. Téèyàn bá lọ́ba ó sàn, téèyàn bá lẹ́nìbọ̀dì, téèyàn bá mọ̀ pé ìlú tó ń wà kò lólórí, tribe tó ń wà kò lólórí, èèyàn mọ̀ pé náà oníkálukú ń ṣe tiẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀ ni. But nígbà tó bàbá wà, wọ́n ní balẹ̀lẹ̀ òsì, wọ́n ní balẹ̀lẹ̀ òsì ilé dàwòrò, wọ́n wà ní ilé dàwòrò lójú wọn, wọ́n ì tí kú o, wọ́n wà lórí ilẹ̀ o. Ẹni pé kì í ṣe ọ̀rọ̀ bá àwọn ọba ẹni tó bá jẹ́ ìpè ní tó bá jẹ́ ká pé wọn bú aládẹ̀ ni àbí ká lọ bá wọn nílé. Àwọn ọba yẹn la gbọ́dọ̀ kọjú mọ́sẹ́, àwọn nìṣòro wa. Tó bá ti sọ̀rọ̀ gbogbo problem dání á lọlẹ̀. Tó bá ti dìde gbogbo problem dání máa lọlẹ̀. Àìsí dìde wọn ló ìfà á sí ní ìgbèkúta wa yìí. Tinubu ọ̀nà ti ba tiẹ̀ jẹ́ ọ̀rẹ́ jì. Ṣùgbọ́n lọ́jọ́ kan mo mọ̀ pọ́jọ́ tá lò láyé àtọjọ́ tó ti lò sẹ́yìn ìkọ́jú kan lọ. Lọ́jọ́ kan agbára àwalẹ̀. À gbọ́wọ́ báyìí ọwọ́ òun ní ṣe gbé. Agbẹ́sẹ̀ kò ní ṣe gbé. Máa mọ̀ tẹ́yìn tọmọ ẹ̀ kú tó gbéra tó lọ sí party rally lọ́jọ́ lé ogun second month. Ṣé òun náà ní Yorùbá máa dúró dè? Ṣé òun ló máa ní pé káyé èèyàn dáa? Ọba ẹni kẹjẹ ká kọjú mọ́ o. Àwọn gangan bó ká máa gbé wọn ṣépè tọmọtọmọ àti ká máa rò pè lórí àti ká lọ bá wọn láàfin. Ẹ ṣé màmá mi àti gbọ́ ẹ jẹ́ ká gbé kọ̀lẹ̀ lómi tó nílò nípa round up. Ẹ ṣé gan ni, ẹ ṣé ká lè gbé kọ̀lẹ̀ lómi. Thank you ma. Hello láti Germany. Hello ẹ kálẹ̀ ẹ bá wà lẹ́sẹ̀tò. Hello àti ṣe rí ọ̀rọ̀ yìí, ṣe rí ìbẹ̀rù tí Yorùbá ń bẹ̀rù yìí tó pọ̀. Ọ̀rọ̀ yẹn ni ká máa ìbẹ̀rù tí Yorùbá ń bẹ̀rù pọ̀. Ìgbà tí mo wà lé mò ń dá nìkan ń fèsì ẹni mẹ́wàá bájà. Mo wá sí ìtara mi ní Germany ni o. Àwọn kan tí Tinubu rán náà ṣe mí lè ṣe lórí nígbà yẹn o. Má sí ìtara mi. Ṣe rí nǹkan tí a nídìí láti tó yẹ ká ṣe níjọ́sìn yẹn. Sunday Igboho yẹn gan ó bẹ̀rù níjọ́sìn yẹn tó tẹ bá rí fídíò ìtọ́ ṣe. Ó kàn rìn láti ìbàdébẹ̀ yẹn ni. Ẹ̀rù ní gbogbo kìíní ìtọ́ ṣe yẹn. A nídìí láti rẹ́sì a nídìí láti rẹ́sì àsíá wa lọ́jọ́ yẹn ni. Ká nípa rẹ́sì àsíá Oòduà lọ́jọ́ yẹn ni. Kí ọ̀rọ̀ tá a sọ báyẹn á tún ti solve ju eléyìí lọ. Ẹ ṣeun gan ni. Thank you sir. Hello ẹ kálẹ́ o. Ẹ kálẹ́. Yes sir. Àjà ìsàdé ló sọ̀rọ̀ o. Ẹ kálẹ́ sir. Ẹ kálẹ́. Yes sir. Mo fẹ́ kí gbogbo àwa Yorùbá tó wà jà wà ní Germany. Ìsàdé ló sọ̀rọ̀ o. Mo fẹ́ kí gbogbo àwa Yorùbá tó wà ní Germany. A ṣe láti kalọ sí Berlin. Nípa lẹ́nu bíbí wọn kalọ sí láti bẹ̀. À ń gbọ́ yín sir. Kalọ sí láti níwájú Parliament building ní Germany ní Berlin. Ọ̀dánù ẹ ṣé gan ni. Thank you sir. That's my contribution. Ẹ ṣé. Ẹ ṣé gan ni. Now àwọn gbogbo ẹ̀yin tá a wà lórí ọ̀rọ̀ Yorùbá nation yìí ó lè ti fi etí yín gbọ́ àwọn èèyàn láwọn ti ṣetán fún another rally. Kí ni ká ṣe àsìkò tá a máa dákẹ́kọ̀ọ́ lélẹ́yìí. Gbogbo ẹ̀yin tẹ́ bá lè fọwọ́sowọ́pọ̀ láti ìrìn àjò fún ilẹ̀ Yorùbá nation. Ẹ má jẹ́ kí àwọn kankan máa bomi ìrẹ̀wẹ̀sì sí yín lọ́kàn pé kò lè ṣeé ṣe. Orílẹ̀-èdè gbogbo ìlú òyìnbó tí gbogbo wá sá wá ogun tó ń jà wá Nàìjíríà ó ti jà wọ́n. Àwọn náà ni wọ́n dìde tán bá yọ̀ lẹ́bi ti yín. Wọn ò ní rí gbà ìlú wọn ò ní tòrò àní máa sá wá síbẹ̀ mọ́. Àwọn tí wọ́n dẹ̀ máa sọ púpọ̀ àwọn tó máa ń sọ pé Yorùbá nation ẹ̀ lè gbà torí pé ẹ̀ nífẹ̀ẹ́ ara yín torí pé kò sí ìmọ̀ kan irọ́ ni gbogbo ẹ̀ gbàgbé òṣì. Àtàbá
wá mọ kò sí ìfẹ́ kò sí ṣọ̀kan àti padà mọ orúkọ àìsàn tó ń ṣe wá ọjọ́ kan náà kan ní gbogbo ẹ̀ máa hàn sí gbogbo ayé Yorùbá ti nífẹ̀ẹ́ ara wọn wọ́n ti ń fìmọ̀ ṣọ̀kan ẹ fìyẹn sílẹ̀ ẹ lè gbà téèyàn kan bá sọ pé ẹ lè gbà èèyàn kan ò mọ́ta láàrin ogunlọ́gọ̀ àwọn ènìyàn ẹ̀yin ẹ dìde tó bá bomi ìrẹ̀wẹ̀sì sí yín lọ́kàn ẹ sọ pé rọ̀lẹ́ nìyẹn pa bó bá wù ẹ lè lóko pa nǹkan tó bá wù kó ẹ fi ṣe ara tó bá wù yẹn fi dá ẹ sọ fún wọn pé kó má bẹnu àtẹ́lu nǹkan tẹ́yìn fojoojúmọ́ ṣe táwọn ò bá ní lọ́wọ́ sí kó má fẹnu bà á jẹ́ mọ́ Yorùbá nation here we come Yorùbá nation gbígbà là máa gbà á ogun jà wọ́n nílùú Germany wọ́n kojú ogun wọn ò torí ẹ̀sà kúrò nílùú wọn wọ́n padà build ìlú wọn èmi wá síbẹ̀ mo ló ti yá tán nísìnyí èmi gan ti ṣe tán ilé ti yá ọmọ Nàìjíríà rere ẹ nífẹ̀ẹ́ mo yẹ àwa tó ṣe tán tá ti máa délu Nàìjíríà ń bọ̀ Nàìjíríà Tinubu mélòó ló fẹ́ pa mélòó ló fẹ́ pa tó o bá pa wá ṣó o lè pa gbogbo wa tán ni. Hello láti France. Hello. Ẹ̀ka alẹ́ bá wa dá sétò oníṣẹ́jú méjì. Hello Mọ̀mídára. À ń gbọ́ yín ẹ máa sọ̀rọ̀ yín straight. Ẹ má tiẹ̀ kí mi ẹ máa sọ̀rọ̀. Ẹ̀ka alẹ́ mà. Ìkan tí mo fẹ́ sọ ni pé mo ṣe wà báyẹn. Kọ́ ti sọ kọjọ tó bá fẹ́ lọ bá ọba jà kọ́ máa fi program wa máa sọ pé wọ́n fẹ́ bá ọ lọ sí ilé ọba kọ́ lọ bá wọn jà torí kò kí sí àwọn míì máa lẹ́nu pépépépé wọ́n máa pè lórí show wọ́n máa lẹ́nu pépépépépé kò sí kankan mọ́ lè gbé gi o mọ́ lè gbé pan wọ́n máa lẹ́nu pépépépé wọ́n fẹ́ lọ bá ọba jà tẹ́ bá fẹ́ bá ọba jà ẹ bá ọba jà and mo lè fẹ́ jẹ́ kí àwọn youth wa kọ́ wake up bí nǹkan tí dáàdì mi sọ ń sìn wọ́n sọ pé àwọn Yorùbá ti lè bẹ̀rù jù òótọ́ nìyẹn à ń bẹ̀rù kí ló fà á ṣèbá àwọn ọmọ ló jáde báyìí tí wọ́n tí mo rí lánàá mọ́tò ẹ̀gbọ́n obìnrin kan létí tó bá wá ṣe ìyá mi wọ́n gbá létí kọ́ wọ́n gbá èèyàn létí. ẹ láwọn yúùtù yọ̀lẹ́ àwọn yúùtù tún ti bọ́ síta ẹ̀yìn ìyá àti bàbá wọn ẹ wá dákẹ́ ẹ̀yin lẹ sọ pé àwọn yúùtù wọn di useless wọ́n lọ̀lẹ́ wọ́n ti wá proof ẹ̀ fún yín pé wọ́n yọ̀lẹ́ ìtìyín náà la fẹ́ fún mọ̀ sí. àwọn Yorùbá tó wà ń bẹ mọ́ ọ̀pọ̀ àwọn Yorùbá tó wà ní protest yẹn mọ́ ọ̀pọ̀ àwọn ará àbòmí tó ń gbélé kó àwọn ló ń dìde àwọn ọmọ Yorùbá orí wọn ṣáà ti burú lọ o bọ́lá wà ṣáà ń tún ni àwọn ọmọ Yorùbá àìjẹ́ ká jí o a ti sùn pẹ́ àwọn tó fèsì wá gbalẹ̀ wa tán ṣé ó dìgbà tó bá pa gbogbo wa ni ìyá àti bàbá wa tó bá pa wọ́n ṣé níyàn wá kàn wá ni a kàn ń sùn wọ́n ṣe protest ẹ̀ jáde fún wọn wọ́n tún ṣe ti Odùduwà ẹ̀ ní jáde èwo lè fẹ́ wá ṣe àdéhùn kí ayé yìí gbà sí Nàìjíríà ni. ṣe ti ṣe faramọ́ fún another rally sir. Hello Kọ́lá ó dà hello láti Italy. Ọlọ́run nípa làákàyè ní màmí. ẹ máa sọ̀rọ̀ yín à ń gbọ́ ẹ máa sọ̀rọ̀ yín ẹ má wọrí ẹ máa sọ̀rọ̀ lọ. Ọlọ́run nípa làákàyè orúkọ tèmi ni bá mi gbọ́dá tájù tí àbẹ́jì bá ń bíyàn mo fi ń yan gẹ̀ láti gbẹ́gẹ́ jẹ̀yà fún mi ṣe gbọ́ kan tí mo sọ torí obìnrin takuntakun bí ọkùnrin lẹ́yìn ṣe ń gbọ́ ọmọ Oòduà lèmi ọmọ ẹgbẹ́ OPU lèmi ní Europe tí mo wà ń yà and sáàmà àmọ̀ràn tẹ́mi kan máa gbà ní ẹ bá a sọ fáwọn bàbá wa àti bàbá pẹ̀lú bàbá wa Sunday Igboho àti ààrẹ Gani Adams. Next thing agbára wọn náà agbára wà lẹ Yorùbá táwa fúnra wa mọ̀ Èkìtì lèmi ti wá Arámọkọ lèmi ti wá máa ṣé mo agbára táwọn bàbá yẹn kó sọ́run kan kò lẹ̀ àwọn mítìnì tán ṣe ká tán ṣe gbogbo ọdún kìíní kan tán ṣe káyẹ̀ tán gbé lẹ̀ ẹnì kan announce gbogbo àwọn alágbára nílẹ̀ Yorùbá kan wá sí ọ̀dọ̀ ààrẹ àbọ̀dọ̀ bàbá wa Sunday Igboho pé wọ́n fẹ́ rí wọn ẹnìkan kan tó bá ní agbára kan gbé wá òkè náà kí ni kátà lè lo kìíní fún. Bàbá mi ṣé ẹ fọwọ́ sí rally ṣé ẹ fọwọ́ sí rally ṣé ẹ fọwọ́ sí ká ṣe another rally. mo fi ọwọ́ sí tán bá ní nǹkan tó fẹ́. kò wá ní dọjọ́ yẹn ká tún la tún fẹ́ ṣe rally kí gbogbo yín kẹ́ máa pè wọlé ti ṣe tán kó tọ́jọ́ yẹn ká tún má rí yín mọ́ ọmọ ọ̀lẹ́ ní yẹn bọ́ta ẹ ṣeun brọ́dà mi ó dàbọ̀ hello láti UK hello láti UK hello. Hello. Ẹ kalẹ́ o ẹ bá wa dá sétò ní kíákíá. Mo fara mọ́ wípé ká ṣe ọ̀nà dára lè but ká sún ọjọ́ ẹ̀ síwájú kí tilé tó kókó lè bọ́
kí èrò ọ̀nà kó lè mọ̀. Ṣé wá rí àfikún lérí ọ̀rọ̀ yìí ni wípé ṣé rí ẹni tó bá máa tún ilé ṣe ọwọ́ rẹ̀ láti mọ́. Ilé àwa Yorùbá ó dọ̀tí. Àtilé ọba ní o, àtilé ìjòyè ní o, àtilé ènìyàn lásán ní o. Ilé wa dọ̀tí gan-an. Tá a bá tún ilé ṣe ìyẹn á ṣòro. Nítorí pé tá a bá fẹ́ bá ọmọ bàbá ẹni wí, ọmọ ìyá àlákọ́kọ́ rọjú mọ́ o. Ṣé lọ́wọ́ sí rálì ọ̀rọ̀ mi kò lópin. Ẹ ṣé gan ni. Thank you, sir. Hello. Hello. Hello, ẹ kálẹ́ o. Ẹ bá wa dá sẹ́tọ̀ ṣe ẹ lọ́wọ́ sí rálì. Ẹ kú iṣẹ́ Ọlọ́run á wà pẹ̀lú yín. Ṣẹ̀dùgbọ́n kẹ́rí ibi tí ọ̀rọ̀ kù sí òun ni ọ̀dọ̀ wọn bá yín. Ibi tó kù sí gan nìyẹn tá a bá mú sọ ká máa tún sọ lóòótọ́ ọ̀pọ̀lọpọ̀ wọn náà sọ̀pọ̀ọ̀tì ṣùgbọ́n ẹ jẹ́ kí á gbọ́ ọ̀rọ̀ lẹ́nu wọn. Wọ́n náà ṣàgbéni má fọhùn àmọ́tẹni tó ń ṣe. Ṣàgbéni má fọhùn àmọ́tẹni tó ń ṣe. Kò sí wọn ní wí síbẹ̀ kọ́ kú síbẹ̀. Gbogbo ẹ̀yin tẹ̀dẹ̀ ń ṣe prógámù yìí lórí àwọn rédíò báyìí lórí íńtánẹ́ẹ̀tì báyìí gbogbo ọ̀rọ̀ tẹ̀ ń sọ ó yẹ káwọn náà máa gbọ́ wípé tá a bá gba Oòduà nation wọ́n máa dá agbára padà sọ́dọ̀ wọn. Kò lè tíjọba Buhari bá fẹ́ láti má fún wọn lówó mọ́ owó tí wọ́n máa gbà nílẹ̀ Yorùbá ju sọ́dọ̀ federal government lọ ṣùgbọ́n Ọlọ́run jẹ́ kó gbọ́ o Ọlọ́run Olódùmarè ẹni bá fi kú wáyé òun ló máa kú fúnra rẹ̀ lágbára Ọlọ́run tó sẹ́yìn ọ̀dẹ̀ yìí oore ọ̀fẹ́ Ọlọ́run á máa dì í mú ẹ kú ètò. Níṣẹ́jú 5 ká tó rándọ̀ ẹ̀yin tẹ́ bá fọwọ́ sí rálì lẹ́lẹ́kejì ẹ bọ́ síta ẹ pè wá ẹ̀yin tí bàbá mi tó pè wọlé tó ní ká sún rálì síwájú yẹn ààyè súnsún síwájú ò ṣẹlẹ̀ àwa la sọ wípé àwọn yúùtù wa kọ́lẹ̀ ni wọ́n they are lazy yúùtù wọ́n ṣe kinní kan wọ́n ti proof wa wrong náà wọ́n ti bọ́ síta kílẹ̀ tí wàá fẹ́ kàn ṣe. Ẹ̀yin bàbá wọn yẹn ẹ̀yin gbogbo yín lẹ̀ ń sọ tábà dẹ̀ wí ẹ̀ ní ká mórí wá tábà sọ ẹ̀ ní ká mọ́rùn wá. Ẹ̀yin lẹ láwọn yúùtù àdìde àṣekọ́kọ́ àwọn yúùtù tún ti dìde lójú ẹ̀mí yín bẹ̀ wọ́n dẹ̀ yìn wọ́n bọ̀n ẹ̀ dẹ̀ dúró bẹ̀ tábà dẹ̀ sọ ẹ̀ la bọ́ba ẹ̀ la bújòyè ẹ̀ ní kán lọ máa táàgì mi kán lọ máa fi kú wá ọmọ yín kiri. Hello kọ́lá. Hello. Hello. Ẹ káàbọ̀ sórí ètò ẹ bá wa sọ̀rọ̀ níṣẹ́jú méjì péré ẹ má kí mi ẹ má wọrí ẹ̀yin sọ nǹkan tẹ́ fẹ́ sọ ṣé fọwọ́ sí rálì lẹ́lẹ́kejì. Bẹ́ẹ̀ ni mo faramọ́ kó má pẹ́ jù torí kábà ń dóde àwọn bàbá wa yìí kọ́kọ́ oníṣẹ́ṣe àwa ọ̀dọ́ ìlà máa múra gidigidi àwọn bàbá wa ti jẹ́ dodo wọn ò lè sọ dodo ẹ má jà tọ́ra wa kò sọ bá kan lè Yorùbá tó lè fọ nǹkan tó dáàbò. Kò sí. They are all politician number. Kò rálì yẹn kọ́. Ẹ ṣé. Ẹ̀yin òwòrán mi ẹ bá mi kọ síbẹ̀ ṣé ẹ fọwọ́ sí rálì ṣé ká tún jáde Yorùbá nation mo ti sọ lórí show mi pé rálì yẹn continuously la máa ṣe àsìkò títọ́ ní láti support àwọn youth wa ẹ̀yin tẹ́ bá ní connection pẹ̀lú àwọn Biafra ẹ jẹ́ káwọn Biafra náà kí wọ́n mọ̀ àsìkò táwọn náà máa jáde lélẹ̀ wọ́n ti ń pa àwọn youth wa ẹ má jẹ́ pa wá tán lórí ayé wa lójú ayé wa ẹ̀yin ìyá àtàyìn bàbá ẹ má jẹ́ pa àwọn ọmọ wa wọ́n ti pa future wọn wọ́n tún ti ń fìbọn pa wọ́n. Ẹ dìde àwọn ọmọ tó ń pa àwọn ọmọ wa àwọn yìí tán bá yé gbogbo everything jẹ́ àwọn ọmọ wọn ní maximum protection ìgbésí ayé tó lóyin tó dùn ó ní àwọn ọmọ wọn ń gbé ìgbésí ayé tó yẹ káwọn ọmọ tiyín náà máa gbé ẹ̀yin lẹ máa jà fún ìran yín tẹ máa jà fún ọjọ́ ọ̀la àwọn ọmọ yín ẹ dìde ẹ bá mi kọ síbẹ̀ ẹ̀yin èèyàn mi ṣe é fọwọ́ sí ká ṣe rálì lẹ́lẹ́kejì ó yá ẹ jẹ́ kó máa rò ṣé ká ṣe rálì okay Adédìgbà princess Adé ẹ ṣé gan ni okay Akínyẹmí Adéwálé thank you very much Sunny Olú God bless you
Sunny Olu, God bless you. Latif Mumin Ishola, God bless you. Oladapo Olamide Isaac, God bless you. Adekoya Ahmed, yes, so Ola Loco Steamer, Akishola Deborah, bless you. God bless you. Mami B Oluwabukola, God bless you. Olamileko Adetaya Adedoyin, rally is the only answer. Dara Poli, God bless you. Adedigba, God bless you. Oladapo Olamide Isaac, God bless you. Thank you. Oh yeah, jẹ́ kó máa lọ bẹ́ẹ̀, jẹ́ kó máa lọ bèrè fún rally ẹ̀tọ́ yín ni. Ohunkóhun tẹ́ bá fẹ́ bèrè fún ẹ̀tọ́ yín ni. Gbogbo ẹ̀yin ọba ẹ̀yin ìjòyè ìjọ nítorí Ọlọ́run kẹ́ tó máa lọ. Ẹ bá mi ṣí èso yẹ jẹ́ kó kan àwọn ọba. Ẹ̀yin tí ẹ rí show mi tẹ́ ṣí ẹ̀ tẹ́ jẹ́ kí wọ́n rí. Tó fi ń sọ wípé èmi bú wọn. Kò sí wàhálà ẹ ṣe ti rí pé mi bú yín sìn. Kò ṣe párò yín bà mí o. Ẹ̀kan náà lẹ lè pa mí lẹ́ẹ̀mejì o. Ṣùgbọ́n tí ẹlẹ́tẹ̀ bá lẹ fẹ́ pa mí tọ́lọ́run mi ò bá pa mí kí lẹ fẹ́ fi mí ṣe. Ṣé òótọ́ ọ̀rọ̀ máa ń jọ yín lára ni? Ṣé ti rí pé mi bú yín? Mo kàn wá sọ fún yín ni. Ṣé ti rí pé ti ń pa àwọn ọmọ wa? Ẹ̀yin lẹ láwọn yúùtù yẹn ò dáhùn. Wọ́n lazy. Ṣé ti rí wọn nígboro? Ṣé ti rí wọn bẹ́ẹ̀ yẹn? Àwọn kan tún pè wọlé wọ́n ní àwọn yúùtù wa. Kò sí Yorùbá púpọ̀ ńbẹ̀. Mo fojú ara mi rí Yorùbá pọ̀ ńbẹ̀. Yíbò wà ńbẹ̀. Benin wà ńbẹ̀. Gbogbo wọn ló wà ńbẹ̀. Ẹ̀yin ọba ẹ̀ tún sọ̀rọ̀. Àrọ́bá kankan láti jọ́ta ti sọ̀rọ̀ ẹ̀ kó tiẹ̀ ṣàyà gbangba. Kẹ́ẹ̀tì ẹ̀ sọ pé fẹ́ àdírẹ́sì wa. Ẹ̀kọ́ àdírẹ́sì wa ìṣe kọ́kọ́ bẹ́ẹ̀ ẹ̀dẹ̀ máa sọ pé ìṣe nǹkan ní ọ̀dà kí lè ṣe lọ́dà tẹ́ ẹ̀ lè bọ́ síta ṣé bẹ́ẹ̀ ni gọ́ọ̀mẹ̀ntì kí ni nǹkan gan tẹ̀tẹ̀ tó wá ń wá nínú ayé gan tó ti jọ yín lójú kílẹ̀ tí ìmẹ́ẹ̀kì ṣe lélẹ̀ tí ìkan ni ṣé mọ́tò lẹ́ẹ̀ní ni dúkìá lẹ́ẹ̀ní ni tẹ wá ń wò pé tẹ́ ẹ bá sọ̀rọ̀ wọ́n á yọ yín kúrò lórí oyè ìgbà tí ẹ wà lórí oyè gan tí wọ́n tó gbàṣẹ lẹ́nu yín sórí oyè lẹ́wà yẹn ni ẹ wà lórí oyè ó ní kí n má joyè ó sàn ju kí n sọ̀rọ̀ kẹnu mi má kálù lọ wọ́n ti gbàṣẹ lẹ́nu yín ẹ̀yin bàbá mi kò yẹ kó rí bẹ́ẹ̀ náà ìjọba yẹ kó wà ní ọ̀dà yín ni ẹ̀yin tó yẹ ká ẹ sọ̀rọ̀ ká máa kára sọ́dànù bàbá mi Ọọ̀ni Ifẹ̀ ní ayé àtijọ́ mo gbọ́ nínú ìtàn wọ́n ní wọn kì í rí ojú Ọọ̀ni wọn kì í rí ẹsẹ̀ Ọọ̀ni nítorí pé ẹ kì í ṣènìyàn lásán àrólé Oòduà ni yín ṣùgbọ́n lẹ́yìn sìn mo dúpẹ́ lọ́wọ́ yín fún ìlàkàkà yín o bàbá Ọbásanjọ́ wọ́n lè ti ṣetán láti ṣàtúnṣe à ń dúró dè yín o ẹ bá wa dá sọ̀rọ̀ wọ́n ti pa YouTube wa tán o. Hello kọ́là anyway a nílé gbà pé mọ́ mi wá láti ṣe show lọ títí torí pé mo ń wé pé tí mo bá ní pé kí n má ṣe show ilé ni nítorí bàbá mi ìmáàmù Ọ̀fà ìmáàmù gbogbo àwọn Yorùbá ní ilẹ̀ wa láti ìlú Ìlọrin à ń gbé wọn bọ̀ lọ́la wọn á bá wa tú pẹrẹpẹrẹ ọ̀rọ̀ bẹ́ẹ̀ ni ẹ wá darapọ̀ mọ́ wa lọ́la ní aago 6 ìrọ̀lẹ́ Nigeria time 7 PM German time gbogbo question tẹ́ bá fẹ́ mọ̀ tẹ́ fẹ́ bi wọ́n ṣetán láti dá yín lóhùn ní ọ̀la nítorí ẹ̀ mo ṣe sáré ṣe eléyìí. ẹ ló kọ́lá láti UK. Hello, Sister Dara. Yes, ma. Ẹ kú iṣẹ́. Yes, ma. Ẹ kú iṣẹ́ Olúwa. Sórí show lẹ́wà. Bẹ́ẹ̀ni. Okay, ẹ kú iṣẹ́. Ẹ jọ̀ọ́, rally máa continue. Rally ó máa continue. Ẹ jọ̀ọ́ ta ni mo bá sọ̀rọ̀? Ẹ jọ̀ọ́ ta ni mo bá sọ̀rọ̀? Olórí ló ń pè láti UK. Ẹ kálẹ́. Rally. Ẹ kálẹ́ ìyá mi. Ẹ kú iṣẹ́. Yes, ma. Ọlọ́run á dá yín sádọmọ sí á dá gbogbo wa sí. Àmín mà. Mo fàkókò yìí mo fi kí gbogbo àwọn tó wà lórí platform ojú òní tì yín o ẹ ní fojú ọwọ́ ṣiṣẹ́ kẹ́ fi ẹsẹ̀ dànù o ìbẹ̀rẹ̀ kò ń ṣe oníṣẹ́ o àwa tí Ọlọ́run gbé kalẹ̀ tọ́lọ́run wọnú wa tá a fi bẹ̀rẹ̀ ọ̀rọ̀ Yorùbá nation yìí a máa continue náà ni o kò ní sú wa kò ní rẹ̀ wá o ṣóyè yín ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run ẹ jẹ́ ká wá bá ṣe máa organize láti jáde again because UK ti mọ̀ wípé nǹkan bọ́ sáwọn lára ṣó ti yé yín so bí gbogbo ohun tó ṣẹlẹ̀ níjọ́ Sunday dọ́tà mi òun ló gbé microphone ló wà lẹ́gbẹ̀ẹ́ whisky tán tí wọ́n rí pé bàbára ṣe ń jó àwọn ọ̀yà wọn kò yé yín àwọn ò ṣe torí pé a fẹ́ gba nǹkan kan a ní bàbá àṣàlẹ̀ bọ̀ wá lọ́lọ́run so opportunity tá a dẹ̀ ní gbogbo àwọn ọmọ tó ṣe rally níjọ́ Sunday yẹn níwájú Nigerian building 85% of them they are born in UK so tí wọn ò tiẹ̀ ní nǹkan kan ṣe pẹ̀lú Nàìjíríà ṣùgbọ́n ó ká wọn lára bí àwọn òbí wọn bó ṣe bù wá tó ń ta wá lára tó ń dẹ̀ mọ̀ wípé yes Nàìjíríà ọ̀dẹ́ mi ṣe Yorùbá akápẹ́bù kílù tiwa náà kó dàbí UK kó dàbí Amẹ́ríkà ọmọ ẹlẹ́ran tí ń jẹ egun
ọmọ aláṣọ tí ń wo àkìtà ẹ jẹ́ ká jí ká má sùn ẹ jọ ń torí Ọlọ́run ẹni tó bá fi ọyàn ẹ̀ méjèèjì tó bá fi fún ọmọ lọ́yàn kò ní lajú sílẹ̀ kí ara ẹ̀ sílé kó máa rí káwọn sáàtì máa pa àwọn ọmọ báyìí. ẹ má jẹ́ káwọn jókòó sórí íńtánẹ́ẹ̀tì ká máa kọ́mẹ̀ǹtì ìbẹ̀rẹ̀ ó ṣoníṣẹ́ ẹ jẹ́ ká fi iṣẹ́ wa sílẹ̀ gbogbo nǹkan tá à ń ṣe yọ Ọlọ́run kọ́ fún wa ni àwọn ò nídìí láti gba reward lọ́wọ́ anybody torí mi ìtì ẹ̀ mọ̀ pé rálì àwọn ọmọ yẹn ó máa ní agbára tó yẹn jọ Sunday ṣùgbọ́n a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ọba tó ṣọ́ wọn lọ tó ṣọ́ wọn bọ̀ àwọn ìlú tó ní yéèdìsínà nìyẹn tó dẹ̀ fàánù láì ẹ wò bí àwọn ọlọ́pàá kan ṣe kún àárín àwọn ọmọ yẹn kò dẹ̀ síyàn kankan gbogbo wọn lọ láyọ̀ wọ́n dẹ̀ bọ̀ láyọ̀ ẹ jẹ́ ká jáde ó wọ̀ tiẹ̀ ká fi iṣẹ́ wa sílẹ̀ ká gbadé hàn ká jáde ká tútú jáde kéènì tẹ́ ẹ bá sì jókòó tẹ́ ẹ retí ọba kan ẹ sanra yín jẹ ni o. ẹ bá mi sọ fún wọn mà. ẹ sanra yín jẹ ni o. èyí tí mo sọ fáwọn ọba táwọn ọba tó ń fi kú lé wọn ọmọ tó ń fi kú wá ọ̀tá mi kiri èyí tí mo wíwí tó ń wá sórí iṣẹ́ mi tó pè wọlé tó ń tírẹ́tì mi kò sí iye tírẹ́tì tẹ̀lé fún mi nǹkan tí mo máa ṣe ni mo máa ṣe nǹkan tí mo máa wí ni mo máa wí. tẹ bá rí ṣó tí sísà mi ní New Jersey yẹn ṣe mo ti pè sórí ẹ̀ lánàá mo ti tẹ̀tú sọ mo dẹ̀ tún rí títí torí mo mọ̀ pé máa yẹn máa wà lórí ṣó inú mi ò ráyè wọlé jọ Sunday yẹn ni. ẹ jọ sà tẹ́ ẹ bá ń gbọ́ prógráàmù yìí ìjọ tẹ́ ẹ bá tún pè sí orí prógráàmù yìí tẹ́ ẹ sọ wípé àwọn ọba kan wọ́n gbowó kan fún wọn wọn ọ̀gá àsìkò tá a máa mọ̀ bóyá wọ́n gbowó bẹ́ẹ̀ gbowó lélẹ́yìí o ẹni wọ́n tún ti kó owó kan síta 360 million wọ́n lọ máa ti wá gbogbo àwọn tó ń ṣe ṣóò pé kán pa wọ́n tó ìtorí ẹ̀ káwọn tó ń ṣe ṣóò kan lọ sọ fún àwọn police country wọn kán lè fún wọn ní kinní kan for protection ẹ jọ nítorí Ọlọ́run Mr. Epakwel o ẹ má wà sórí social media láti wá máa threaten anybody kò jọ tẹ́ ẹ bá ní further information tẹ́ ẹ fẹ́ ṣí àpẹẹlẹ àwọn èèyàn tí ò bá ń ṣe wípé wọ́n rán yín iṣẹ́ ẹ wá fẹ́ tálẹ̀ ẹ̀dùn fẹ́ lè halẹ̀ mọ́ná orí yín burú mọ́ tilẹ̀ ni èṣù tẹ́lẹ̀ ẹ̀rọ jáde iṣẹ́ ẹ̀rọ pé kó jà yín tọmọtọmọ ni ẹ lè halẹ̀ mọ́ wa torí ẹ̀yin kọ́ lẹ sọ ẹ̀yin kọ́ lẹ bá wa bẹ̀rẹ̀ kínní àwọn bàbá yín jókòó síbẹ̀ látọdún yìí nìyà tó ń wọ àwọn ọmọ wọn tó ń fìyà jẹ wọn táwọn ò bá kóra wá jọ diaspora tá a gbé gbogbo nǹkan tá a bẹ̀rẹ̀ sí ṣe January 1st ṣó máa ó yà October 1st ṣó máa ó máa lead ìṣẹ̀lẹ̀ yìí ẹ wá ń pè sórí gbogbo show ẹ máa sọ fáwọn èèyàn wípé kọ́ lọ rẹ́gísítà ara wọn kọ́ lè protect ara wọn tẹ́lẹ̀ threatening ẹ má tún pè mọ́ particularly mo ń ṣọ́ gbogbo àwọn program ni ìjọba ẹ bá tún pè èṣù ni máa rán sí yín èṣù àti Jésù Kristi máa rán gbogbo ẹ̀ papọ̀ ni wọ́n bá ti gbowó dábàá ti gbowó lọ́wọ́ ara yín wàhálà sí yín nìyẹn ọbọ̀ òfò tó ń ba sórí rọ́bìṣì àwọn ọba tí wọ́n ti kẹ ìdòdò tó lè ṣòdodo mọ́ tẹ́ ẹ bá ní further information tẹ́ fẹ́ fáwọn èèyàn ẹ máa pè sẹ́yìn program ni kó ṣe pé kí ẹ máa pè why the program is still on láti máa skẹ́ẹ̀dì àwọn èèyàn wọ́n lọ protect ara wọn sẹ́yìn lẹ́ máa sọ ọba máa ṣe fún wọn àbá rí yín ká tó bẹ̀rẹ̀ ẹ wàá lù ẹ ti bá gbogbo òlù jẹ́ ẹ jẹ́ yé ọmọ wáyé nítorí jíìpù tí wọ́n fún gbogbo yín àti slot bẹ́ẹ̀ gbà lọ́wọ́ ọmọ kan lè fa ọmọ yín sí bẹ́ẹ̀ sílẹ̀tì àti wọ̀rẹ́bà. Rolls Royce lọ́rùn báyìí. Kí ló dé gan-an ẹ̀rọ ìfẹ́ sísá dára ṣé ẹ fẹ́ gbọ̀n kankan. Kí nǹkan tó ba Nàìjíríà jẹ́ ó ní respect. Kọ́ṣọ̀ burúkú yẹn ó pẹ̀lú nǹkan tó ba jẹ́ Yorùbá jẹ́. Tọ́wọ́ alágbàlagbà ń sọ̀rọ̀ kó dákẹ́. Àgbàlagbà tí ò bá mọ ọkọ tó yẹ kó ṣe generation sì ti yàtọ̀. Èmi tí mò ń sọ̀rọ̀ mo ní ọmọ. Kí ló dé gan-an? Bí ọmọdé bá ṣẹ̀yàn tó bá ní mom you do this èèyàn dẹ̀ with love. Wọ́n apologize to your child. Kò jẹ́ pé torí mo jẹ́ yẹ kí ẹ̀dẹ̀ ti bìlí ìgbéwò nǹkan tí n bá ṣe all right.
ẹ ṣeun mọ́ mi wà torí mo ní láti respect yẹn náà ló bá yé wa jẹ́ tí ó jẹ́ kí gbogbo wa ká tètè jí ẹ jẹ́ jí kẹ́ má sùn kí ló ń ṣẹlẹ̀ gangan ọmọ tó bá fẹ́ dá sí kó dá sí ìdí tí ò bá dá sí kó jókòó Gani Williams náà Gani Adams náà kọ́ tó máa ń ṣe kó jẹ́ ká mọ̀ kí gbogbo ọkọ sì lọ. bàbá dẹ̀ sọ̀rọ̀ nísìnyí wọ́n á ní ká mórí wá wọ́n náà fà àfọ̀ṣẹ́ wọ́n á ṣépè fún yàn kan bẹ́ẹ̀ bá ṣépè fún yàn tẹ́lẹ̀ lọ́rùn ò bá ṣépè fún yàn àmọ́ ń gáṣí yín. wàhálà tí wọ́n nìyẹn ẹgbẹ́ kí fún ẹni tó ń gbé ìgbà tó rà wò sọ. ṣé mo ní ká fún mi lówó ni mo ní ká ralẹ̀ fún mi mo ní ká fún mi láṣọ ni ṣé mo ní ká fún àwọn fámìlì mi ní nǹkan kan ni gbogbo ọmọ ìran Yorùbá pátápátá ni mo stand fún àwa sọ̀rọ̀ abẹ̀yìn apẹ́ẹ̀tì yín ẹ̀ dá wa lóhùn àwa fìbínú sọ̀rọ̀ ìbínú yẹn nìkan lẹ rí múṣẹ́ tí mọ̀ ipa láì ní nǹkan ṣe tó ń dá ọjọ́ kínní kan ní kínní tí ò ní nǹkan ṣe nìyí ni ẹ wá sọ pé torí pé wọ́n sọ̀rọ̀ ìgbà tá a ti ń pẹ̀tì yín tá a ti ń bẹ̀ yín tá à ń kì yín tá à ń sà yín ṣe bí ẹni pé ẹ̀mẹ́ni ó kú ni ẹ̀ ṣe bí ẹni pé ajá ló ń gbó àṣẹ tí ẹ̀ ń gbọ́ wa ẹ̀ sọ̀rọ̀ ìgbà tá a wá sọ̀rọ̀ sí yín tá a gún yín ní kẹ́ṣẹ́ ẹ̀ wá fikúlé wa kiri ta ni yín ganan tẹ bá ti fi kúlé wa kiri tẹ bá padà pa wá ẹ má kú mọ́ Ìbà Gani Adams ẹ má kú mọ́ ṣe ti gbọ́ gbogbo yín lọ́balọ́ba níjòyè tán ní ẹ̀ ń lépa mi kiri ẹ lọ tẹ́bù ọ̀rọ̀ mi ẹ má kú mọ́ ṣe ti gbọ́ ẹ̀jú máa yé ṣùgbọ́n ìkankan ni mo mọ̀ tó dá mi lójú bó bá ṣe wù ká pẹ́ láyé a ó pẹ́ lọ́run jù bẹ́ẹ̀ lọ gbogbo nǹkan tẹ bá kó nídè kó mí gbogbo tẹ bá jẹ́ nílé ayé tẹ jẹ́ ní ìwà tí ní ìṣe yín ìjọ tẹ bá ti mí èémí yín lásán ìdájọ́ yín ó dùn gbogbo iṣẹ́ yín ó ń dúró dè yín nínú sàréè ẹjọ́ ń bẹ lọ́rùn àròdákẹ́ ẹjọ́ ń bẹ lọ́rùn àròdákẹ́ kò sẹ́ni tó máa wà ń bẹ̀ ń gbà yẹn ẹ̀yin ẹ má kú mọ́ ẹjú máyé ohun tẹ́ ẹ bá gbélé ayé ṣe tẹ́ bá kú tán ayé àròyìn yín láti ìrandéran títún ayé ni bẹ́ẹ̀ ni à ń bọ Ògúnléní Ọbàtálá Ọ̀ṣun gbogbo wọn pátápátá nítorí ipa tí wọ́n kó nígbà tí wọ́n wà ní ilẹ̀ Yorùbá ni kò ń ṣe pé torí nǹkan míì ẹ̀yin náà gbogbo nǹkan tẹ́ ń ṣe nísìnyí ó yìí a máa sọ lẹ́yìn yín bẹ́ẹ̀ ni ẹ tí mọ̀ kankan hello màmá mi hello mami èyà. ẹ má kú mọ́ ká ẹ má ní pé ṣe náà bu yín wọ́n ti pè yín lórúkọ wọ́n rí yín fín ìdí tá a ṣe rí yín fín yẹn Yorùbá ẹ̀kọ́ wọ̀ sí mo mọ̀ pé ẹ̀kọ́ wọ̀ sí Yorùbá ẹ̀kọ́ ebú màmá mi. hello mọ́mì. ẹ má sọ̀rọ̀ yín mà. èmi ò náà púpọ̀ tí mo máa sọ ju pé a máa tún another rally. Èmi wà in support of that. Àṣe àdúró de anybody. Ẹ tó máa tó wá kà fún wa àwa tó máa kàn wá lẹ̀ nǹkan ọ̀hún lè kàn wá lẹ́lẹ̀ kejì. Àwọn náà dẹ̀ lè gbé sáyé. Ẹ tó fẹ́ pààyàn lè gbé sáyé. Mọ́ sọ ẹni tí ò tẹ̀ mọ̀gbà tó lọ́n ṣẹ̀dá èèyàn kan kó mọ̀ fẹ́ pààyàn. Nígbà tí Ọlọ́run ṣẹ̀dá wa nǹkan ọ̀hún síbẹ̀ tí wọn lè ní agbára lórí wa. Wípé àdẹ̀ ní sòtọ̀rọ̀ yẹn rọ́nà pa máa sọ. A máa sọ tọ̀rọ̀. A máa sọ bó ṣe yẹ kórí. Wọ́n bá ṣe náà à stop láti sọ̀rọ̀. Kò dẹ̀ fẹ́ ń tabú. Ọ̀rọ̀ ló ń ta wọ́n lára. Ẹni tí pẹ̀tẹ̀pẹ̀tẹ̀ lọ̀rọ̀ yìí. Ẹni tó bá tabá lára. Ó ṣe àtúnṣe bí tó ti tabá lára. Ó ṣàtúnṣe. A máa ṣànọ́dá láre. Bẹ́ẹ̀ ni mà. Another rally yẹn ni. Máa tẹ̀ fọ́. Bẹ́ẹ̀ máa pọ́n ní Chicago bí o. Tó máa wá máa lẹ́yìn tó mú kọ́ńtàkì wọn tó wà ní Chicago. Ibi tó máa ti máa ṣe kó jẹ́ kí n kọ́. A máa fi ṣe sílẹ̀. Máa pọ́n tó bá fẹ́ yìnbọn pọ́n yìnbọn. Ẹ̀kọ́ náà ni nà ọ́. Ẹ̀kọ́ lèyàn máa ń kú. Ṣéwọ̀n bàbá wọn ò tàbáwọ̀n ya wọn. Ṣéwọ̀n ya wọn ti sáyé. Tí wọ́n fẹ́ fẹ́ wá kọ́ pa wá. Wọ́n náà bá fẹ́ lùwárí wọn lọ́wọ́ kọ́ pa. Kábọ̀ wọ́n náà wò sí ìdí ẹ̀dùn kò sí ìdí ẹ̀tọ̀. Kò dẹ̀ sí ìdí màdàrú. Ó rí pé ṣé agbowó ni gbowó ẹ̀gbà kankan náà. Ẹ̀ ń jà fẹ́ sọ mi ènìyàn ni. Tọ́mọdé sọ pé pẹ́ẹ́tà fi ń jà fún tó ní kó wọ́n fẹ́ ṣe nǹkan tó wọ́n fẹ́ ṣe kó wọ́n ṣe kárí. Tó kọ́ yé bú mọ̀rú kọ́ yé bú mọ́ wa mọ́. Ká máa pa ájẹ kọ́ pa ájẹ mọ́dẹ̀ nípa ájẹ kọ́ ṣe nọ́mà kò jù bẹ́ẹ̀ lọ. A máa ṣàwọn dára lè. Ẹ ṣé gan ni mà. Mo wà ní support of that. Ẹ ṣé gan ni mà. Thank you ma. Ẹ̀yin èèyàn mi ibi tá máa rí délé nìní tó bá dọ̀la ẹ má gbàgbé láti darapọ̀ mọ́ mi. Bàbá wa Chief Imam Ọ̀fà Chief Imam gbogbo ilẹ̀ Yorùbá à ń gbé wọn bọ̀ lọ́la. Ẹ wá darapọ̀ mọ́ wa live and direct bí mo ṣe show yín ní TV náà ni mo ṣe máa show wọn. Ẹ wá pẹ̀lú
question tẹ́ bá fẹ́ béèrè wọ́n á tú pẹrẹpẹrẹ ọ̀rọ̀ fún yín ẹ wá darapọ̀ mọ́ wa ẹ̀yin ọba ẹ̀yin ìjòyè kí máa fèyí ṣe lọ èèyàn tó bá ní pé mi ní dé ìwọ ni mi ní dé bá ẹ má perí mi o because ẹni bá perí mi á òun fúnra lára ẹ̀ lá dáhùn bó o bá pè mí lọ́gànjọ́ òru àbí ní ọ̀sán gangan ìwọ ló dáhùn ìyàwó ẹ̀ á dáhùn ọkọ ẹ̀ á dáhùn gbogbo èso tó tara ẹ̀ jáde níbi tó parí sí gbogbo wọn náà máa dáhùn gbogbo iṣẹ́ tó fojú ọwọ́ ẹ̀ ṣe pátápátá ó máa parẹ́ ni á lọ sí ni nítorí pé ẹni tó ń gbé nínú mi ó kọjá ẹni tó ń gbé nínú ayé lọ ẹ̀yin gbé agbára ẹgbẹ́ ọkàn yín àti ayé yín wọn ẹgbẹ́ lé agbára ayé àtàwọn tó ní ayé èmi gbé ayé àti ọ̀run mi gbogbo nǹkan tí mo ní níbi tí mo kéré sí tí mo fúyẹ́ sí tí mo wúwo sí mo gbé lé Ọlọ́run tó ní ayé àtòun gbogbo tó wà nínú ẹ̀ bẹ́ẹ̀ ni ẹ̀rù yín ò bà mí wà láìtàlẹ́ Ọlọ́run ọba ń gbọ́ mo fi ṣẹlẹ́rìí torí pé ọba tó ní omi àti ẹ̀jẹ̀ ara mi àdàbí tí Ọlọ́run bá gba ìyọ̀ǹda lọ́wọ́ yín sẹ́ẹ̀ ní ìgbà tó fẹ́ ṣẹ̀dá mi o lè ṣe lè rí gbogbo èrò ibi tẹ́ ẹ̀ pa sí mi á fi jẹ́ ti tèmi ṣùgbọ́n tí Ọlọ́run mi ò bá ti gba ìyọ̀ǹda lọ́wọ́ yín tó dẹ̀ jẹ́ pé òun ló pè mí tí mo mọ̀ ipá pé nìkan kì í pe ní fún yàjẹ́ òrọ́ ọmọ níṣẹ́ fàyà tí ní ọba tí rán ni níṣẹ́ tí rán ni lọ sójú ogun tí ṣáájú ogun dé ni òun ní owó kẹ̀mbẹ̀rẹ̀ bíjà ọba mi òkìkí ọ̀kàká ọba mi tó lọ kọ́rin kése àrí ìró àlá ọgbàmùgbàmù ojú ọ̀run tí ò ṣe é gbámú ta ni ẹni náà tó lè kí ló gbé mi ó bá kó lọ sí ìhòlẹ̀ kán wẹ̀ fún ẹ kán gbé ẹ sínú gbá gbogbo nǹkan tó bá kán fi dá lára fún ẹ wò ó òfúùtù fẹ̀tẹ̀ nǹkan ayé ni jọ̀ọ́ mo bí ọ́ ni níbi tó ti máa mọ̀ pé ìkan ayé ìkan asán ni gbogbo ẹ̀ òfo ni òfo lórí òfo asán lórí asán babaláwo yín tó ń fa wagílí tó fi ń ṣe gbẹ́kúdè ikú ti kọ́kọ́ pa gílítì ẹ ti gbàgbé ni kí babaláwo yín tó rí àwọn agílítì fi ṣe gbẹ́kúdè fún yín ikú ti kọ́kọ́ pa gílítì kó tó fi ṣe gbẹ́kúdè bẹ́ẹ̀ ni mo sọ fún yín kò sí nǹkan tí Dáúdà yín lè ṣe fún mi ṣùgbọ́n tẹ́ bá padà wá sọ pé ẹ fẹ́ gbẹ̀mí mi náà ni Ọlọ́run ò ní fún yín ṣe àìmọye àwọn èèyàn tó tún máa gbé dìde tó tún máa ju tèmi lọ ẹ lọ múra ṣùgbọ́n o gbogbo ẹnikẹ́ni ẹ̀dákẹ́dá tá a bá bí nínú obìnrin àfi abẹ gbé ọ jáde nínú obìnrin náà bá ṣú ọ bí obìnrin ó dúró lórí òkìtì ọ̀gán ó ká ẹsẹ̀ sókè ó gbé àfọ̀ṣẹ sẹ́nu nítorí ti tèmi ó bá àwọn kò fẹ̀yìntì ògiri kó dúró lórí àpáta àbí kó dúró kó gbé ẹsẹ̀ lórí òkìtì ọ̀gán igbá ni àbójókòó lórí odó ni wo gbogbo nǹkan tó bá nǹkan gbé mi ní ikùn ẹ mo ní mo gbé agbára ẹ̀mí mímọ́ Ọlọ́run wọ̀ mo lémi bẹ̀rù Ọlọ́run mi gbọ́dọ̀ bẹ̀rù ènìyàn mọ́ nítorí pé ẹ̀mí mímọ́ Ọlọ́run ló ń gbé inú mi ó ló sì ń dún jáde wo má pẹ́rí mi o má sàsí mi torí tó bá sàsí mi ajẹ́tì gbogbo ìran ẹ ajẹ́tì gbogbo iṣẹ́ tó fọwọ́ kójọ nínú ayé bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ aborídèpẹ̀ nùnú mi o torí pé mo wà nínú ibú àgbàrá ẹ̀jẹ̀ Jésù Olúwa sì ṣe tèmi. ẹ ló olórí. ẹ láti dára. orí ṣọ́ọ̀ ni mo wà o. mo wà lórí ṣọ́ọ̀ ṣe fẹ́ dá sí mi. mo mọ bẹ́ẹ̀ ni o. ó yẹ bá mi dá sí ní ìṣẹ́jú méjì kan round up. lórí fóònù làwọn oníkẹ́ ò pé máa yẹn ara àwọn APC ni wọ́n ràn wá kó wá threat nìyí bó dẹ̀ ṣe wá ẹ̀ lágbára ọ̀nà gbogbo abiyamọ tó ń ràn bíbẹ̀ gbogbo bó ṣọ nínú ìnira tó wà báyìí bí náà ṣe máa bá òun náà àtàwọn ẹbí ẹ̀ àtàwọn tó ń ràn lágbára Ọlọ́run ẹni bá pọ̀ orí yín lágbára Ọlọ́run àwọn òkú ọ̀rùn mọ̀lẹ́dẹ́ tí ó máa yá wọn pẹ̀lẹ́pẹ̀rẹ́ ni gbogbo bó ṣe ń sọ báyìí ogun yín báyìí kò ní há lórúkọ Jésù ọkàn yín á balẹ̀. ẹ ṣé o bàbá mi God bless you ma. ẹ̀yin tèmi ẹ bá mi ṣí ẹ̀ṣọ́ ẹ̀ ìgbà tá a bú wọn tán la sọ̀rọ̀ ó dùn wọn ẹ bá wa ṣí ẹ̀dọ́dọ̀ wọn ẹ tún bá mi ṣí ilé kan rí àwọn yúùtù tẹ ní lẹ́sí yúùtù ẹ̀yin ọba ilẹ̀ Yorùbá ẹ̀yin bàbá wa ẹ̀yin àgbààgbà ilẹ̀ Yorùbá tẹ láwọn lẹ́sí yúùtù ni wọn ọ̀rẹ́dì àti ṣe nǹkan kan ṣé ti rí wọn níta torí ẹ dákẹ́ nísìn bàbá Ọbásanjọ́ ọ̀lẹ́ ti ṣetán láti ṣàtúnṣe ṣé ti rí àwọn yúùtù tẹ ní lẹ́sí wọn ọmọ nǹkan tó fẹ́ gbogbo yín tẹ̀sí lọ ń dúró tẹ̀ sọ wípé ẹ torí ìmọ̀ Yorùbá ọ̀ṣọ̀kan nítorí ẹ̀ lẹ́ṣẹ̀ báyé wa jẹ́ tẹ̀ṣẹ̀ kó wa sínú hílà hílo ẹ̀yin tẹ̀ ń dúró kí ìfẹ́ kan kó wà bẹ̀ ká sọ pé kí gbogbo millions of people ká sọ yẹ́sì lẹ́ẹ̀kan náà tí ó dẹ̀ lè ṣẹlẹ̀ láyéláyé Ìbà Gani Adams ti sọ pé kò sí orílẹ̀-èdè tí wọ́n lè ṣe nǹkan tí àwa tá a sọ pé a fẹ́ gba Yorùbá nation kò sí orílẹ̀-èdè bó bá ṣe pọ̀ tó ayéèsì tá a lè rí 20% a lè rí 3% 5% ìwọ̀nba àwa tá a máa rìnrìn àjò yìí ní orúkọ Jésù mo bẹ̀ yín ni ẹ má ṣe rẹ̀wẹ̀sì o ẹ má dúró dìgbà tí èèyàn kọ́kọ́ bá fún yín ní nǹkan báwọn bá fún yín ní nǹkan mo ní ká ẹ ṣe ti yín bẹ́ẹ̀ ni onílẹ̀ á dá yín láre ẹ̀mí yín ò ní sọnù síbẹ̀ ẹ̀mí ìyàwó yín ò ní sọnù ẹ̀mí ọkọ yín ò ní sọnù ẹ̀mí yín
yín ò ní sọnù, gbogbo tẹ́ gbójúlé tẹ́ gbọ́kàntẹ́ lórúkọ Jésù kò ní sọnù mọ́ yín lára, gbogbo ẹ̀yin tẹ́ dìde yálà tẹ́ ń ṣe lábẹ́ àbí tàwa tá ń sọ̀rọ̀ àtẹ̀yin tẹ́ ń ṣe káàkiri tẹ́ ń bá wa gbé sókè, ẹ̀mí yín ò ní sọnù, àwọn nífẹ̀ẹ́ jẹ yín àti tèmi à ní fi pa ilẹ̀ Yorùbá mọ́. Yorùbá nation is the only answer. Yes, it's the only answer.